bẹ́ẹ̀dá bá ń ṣe làálàá nílé ayé ń bí a sì dàbí pé kò ní dára fún ni. ẹ kúrò ní ayọ̀lẹ́ bó bá dọ̀la èyí dá mi lójú yẹ́kẹ́yẹ́kẹ́ wípé bálá tó rọ̀kẹ́ ilẹ̀ ló ń gbọ́ ẹni tí ó dára fún nígbà kan rí tó. ẹ kúrò ní o ayọ̀ ní bódọ́là o ẹ kúrò ní o ayọ̀ ní bódọ́là ẹ kúrò ní o ayọ̀ ní bódọ́là o ẹ kúrò ní o. dákun o bó ṣe ń lọ yìí o ó ṣoríire o ó kéré òkò délé o ò ní sì ṣe lọ́hùn o. gbọ́ tí màmá rẹ̀ sọ o dákun jọ̀ọ́ nítorí ọlọ́run ó kórè òkè délé o. ìyí sì ìyí sì. a bá sọ̀rọ̀ ní ilé lọ́nà ni lójú ọpẹ́ ẹ màmá rìn ẹ mọ̀ sí wa ṣé o tó padà lu èkó náà ni. ó padà lọ náà ni awíwíwí ó lọ sáà lu èkó náà ni. níyì ọba má lu èkó níyì má lu èkó sórí tó bá yẹ pé orí tèmi ń rí ni kò ní fẹ́ lu èkó kò kúkú sí ibi téèyàn wà téèyàn ti sórí rẹ sọ pé tó sórí rẹ lẹ́kọ̀ọ́ orí ibú ni ó lè kó ní Ìbàdàn kò sí sórí ibú bíi tábà kórí ibú lọ́fẹ́ lé ọkùn bíi wọ́n wọ́n ọmọ bàbá ń kòkó nù kọ̀ọ̀kan kankan ó sì sí ṣọ́ọ̀bù kòkó ó tún gba kọ̀wé sí sì san sálárì fún bàbá màmá tí ń ta kọ̀ǹténà tí ń ta headmade níbi kọ̀ǹténà kò sọ́mọ rẹ̀ kankan tó kàwé gbogbo ọmọ rẹ̀ wọ́n sì máa fowó ránṣẹ́ sí ìlú èbó àti pé ọ̀rẹ́ wo lọ fẹ́ lọ́ọ̀rá lẹ́kọ̀ọ́ wọ́n lọ́rẹ̀ wọn lẹ́kọ̀ọ́ wọ́n ní ọ̀ṣọ́ rẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n ní òsè èèyàn gidi àwa náà la jọ rẹ̀ dúró ó sòye kó sọ. Òjó àrọ̀ wò sí wo ló ń parí ìsìn níbi ìyẹn ti tó ti pàrọ̀ àtọ̀dọ̀ fún inú rẹ̀ pé òun ń lọ sékòó ọwọ́ ni ọmọ lọ dàbí mo ṣe dà àjẹgbọdọ̀ tí ń wẹ́ ní kúnra. mo ń bọ̀ ojú àbò Òjó ó ẹ̀fọ́ mọ́lọ́mọ́lẹ̀ o ẹ mọ́ gbàrọ̀ yìí bí a ń gbàgbà ọtí ẹ̀yìn dákun níyì ọlọ́ọ̀rì ọbọ̀ rẹ̀ sẹ́ẹ̀lì èmi tẹ́ ń wo yìí mo ti lu èkó rí bẹ́ẹ̀ mo sọ fún yín mo sì mo kówó bọ̀ kọ́dà mo ra mọ́tò lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni ọkọ̀ tí mo rà ní òní táyà ní òjò ń gbé wálé ìjọba ti ń táyà wọn gbé nǹkan mi wálé. ẹ̀yin ọmọ mi ẹ mọ́ jà ẹ bá súre fún ni yọ gbogbo yìí náà lẹ́jọ́ sórí ire papọ̀. ẹ̀wọ̀n ilẹ̀ tẹ̀ ti tú ẹjú wa máa lọ. àdúrà náà ní tiẹ̀ àdúrà tí kàn ṣe o kì í ṣàdúrà tó le gbà á ti bá ipò òponu ẹ wo sórí bí ayọ̀nù eléèdú àwa wíńdà ìwì ìwọ sọ pé ìwọ ra mọ́tò lẹ́kọ̀ọ́ kò ní táyà ṣé kò náà wá ra mọ́tò lẹ́kọ̀ọ́ kọ́mọ̀ ní steering ni ẹ̀kẹta yìí náà òun náà ra mọ́tò lẹ́kọ̀ọ́ kò ní fi epo sí kò sì ní hàn nù kílídà yẹn rore ẹni ẹlẹ́ni náà nígbà tó ń pè mí àti ẹ̀ lájọ mọ́ wá ara wa ọjọ́ ìrora bàbá kọ́nù kàkà kò sẹ́ni tí ó yọ òponu yọmọ àwọn ẹgbẹ wíru yọmọ wíru ni àwa wí dàbí èyí pèsè mi bá ríṣẹ́ wọn mo ti bọ ríṣẹ́ tó ẹ pèsè ni ọmọ kọ kàwé láàrin wa mo ti bọ rí akọ̀wé mọ́túárì ọmọ kọ òkú tí wọn bá gbé wọn ọmọ kọlẹ òkú tó bá tún jáde náà ọmọ kọlẹ. tí mo nílò ní àdúrà ní kẹ́mi sí náà tí n bá lọ tí n bá débẹ̀ yẹn màá wá mú ẹ̀yìn náà ẹ jẹ́ kí n tètè máa lọ. ọlọrí ọbọ rẹ ìkó ìkọbalá ìkó ìkéjì ọlọrí ẹyẹ tó kéwù bọ. Ayọ̀ ní bọ́dọ̀lá àtọ̀gbìnláyé jẹ́ gbọ́dọ̀ ìsìnwó sẹ́yìn ẹ̀kọ́ ní ayọ̀ ní bọ́dọ̀lá ayé ní Jésù àwọn ọmọ pé àkúṣe tirẹ̀ dandan ẹ̀kọ́ ní ayọ̀ ní bọ́dọ̀lá ayé ní Jésù àwọn ọmọ pé àkúṣe tèmi dandan ẹ̀kọ́ ní ẹ̀kan tẹ́sẹ̀ ń rúgbọ́ àti bá ní ọtọ́ ọba ìṣẹ́ná ọwọ́ wèrè nínú okùn ilé orí rẹ̀ dàrú ànátọ́ ọ̀ràn orí rẹ̀. ẹ wá àwọn wèrè tó kú yín lọ. wèrè bó ọ̀gá. ìpìlẹ̀ ń sẹ́yìn. mo bá wèrè tó kú yín kọ́. ọ̀dà àwọn ọmọ lọ́ra state. ẹ wá mo fẹ́ lọ sílẹ̀ haúsá. iṣẹ́ alábàárù tá a máa lọ ṣe sọ pé ìfipélé náà yìí fi jẹun náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ so mo ti ń lọ ìtọ́ bá tó bẹ́ẹ̀ kó ṣe owó mi kúmọkùmọ
ẹ̀rí mẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ fowó mi ṣe rádaràda èyí tó bá náwó mi nàkúnà wàhálà ni o. ẹ dáhùn sẹ́rí ọ̀rọ̀ tẹ́ ń sọ kì í ṣe pé wá pé ẹ̀rọ sọ inú mi dùn sọ́wọ́ tẹ́ ń sọ lọ́gbọ̀n ṣé tá a bá pa owó lẹ̀ tí bá a lè máa yọ owó jẹ́ mbẹ́. èyí tó bá fẹ́ ṣòfò nù yín ẹ ṣàgbákò ọdẹ òkú fi owó mi jẹun yóò rí wàhálà ẹ tó bá fi owó mi jẹun kò ní fi iṣẹ́ ìjẹun tó bá ná inú omi rárá kò ní fi iṣẹ́ ìjẹun. gẹ́gẹ́ káwọn fi iṣẹ́ ìjẹun ẹ̀yin gẹ́gẹ́ kú fi iṣẹ́ ìjẹun náà tẹ́lẹ̀ àwọn senior mi àwọn junior tiẹ̀ la pé ní wọn ò kú wọn ò ní fi jẹun. wọ́n ṣàgbákò ẹni kí ló rí òkúri ẹ̀ fún. ẹni kí ló rí ẹdẹ òkè fowó kẹ náà òkè àbíkẹ fowó mi jẹun ẹ rí nígbà mo bá dé. so ìwọ tó jẹ́ senior wọn mójútó lẹ̀ fún mi ìtọ́ bá ṣe wọ́n náà kẹ̀kọ́ kókó mójútó lẹ̀. ẹkún òní o ayọ̀ ní bódọ́là o ẹkún òní o ayọ̀ ní bódọ́là ẹkún òní o ayọ̀ ní bódọ́là o ẹkún òní o ayọ̀ ní bódọ́là ọ̀rẹ́ mi tújú ká ọjọ́ ayọ̀ rẹ̀ ń bọ̀ bó jàre ẹkún òní o ayọ̀ ní bódọ́là ẹni egungun lé mo ní kó mi àrọ́jú o jàre ẹkún òní o ayọ̀ ní bódọ́là kò tí rárá yé bẹ́ẹ̀ ló ń rẹ ara rò ẹkún òní o ayọ̀ ní bódọ́là àtòrí láyé jẹ́ bó ṣe ń lò sí wá ló lò sẹ́yìn ẹkún òní o ayọ̀ ní bódọ́là ayé ní Jésù àwọn ọmọ pé àkókò tirẹ̀ dandan. Níyì TJ Nayo Níyì ọ̀gbẹ́ni kí ló ṣẹlẹ̀ TJ. kò sí nǹkan kan àtìgbà tí a ti parí school kò sẹ́ni tì mọ́. mi ò ríṣẹ́ mo ti ṣe wàhálà kiri ó ti sú mi. irú gangan ló fi ń dé Èkó báyìí kò ríṣẹ́ mi ò ríṣẹ́ o. àwọn náà bí mo ṣe ń bọ̀ ní nàmí tí kódà mi ò mọ ibi tí mo ń lọ mo kàn ṣáà pé kíkẹ́ ṣáà máa lọ náà ni honestly. mo kàn ṣe wá orí bí mo ṣe rìn gan mi ò mọ ibi tí mo lọ mo kàn ṣáà ń lọ náà bí àwọn ìmọ̀ àṣà bí kan àǹgàrà mi sí náà ni. àwọn parents wọn à ń lé kò sí nǹkan kan. mo tún fọ́ ọ TJ. Níyì mo máa ń sọ fún ẹ ò jára ẹ mo máa ń sọ fún ẹ bàtà àwọn skul yẹn náà bóyá máa ń ṣe nìyẹn mo máa ń sọ fún ẹ ò jára ẹ. kí ni mo fẹ́ ṣe. ó ní ká kàwé àtúnríṣẹ́ kí ni kókó láìwé wọn. ọmọ ìyá mi school na scam na ó yẹ kó ti yé ẹ school na scam. ó ti sú mi o báwo everything. a dúpẹ́ fọlọ́. TJ ọmọ ẹ ká má fọ̀rọ̀ rẹ sọ̀rọ̀ wọnú mọ́tò TJ ṣé wọ́n lo ní mọ́tò yìí èmi ní mọ́tò yìí. àbí TJ náà ní ra. ẹkún òní o ayọ̀ ní bódọ́là o ẹkún òní o ayọ̀ ní bódọ́là. ó tó ká ìbéèrè pé ta mo béèrè ẹ̀ẹ́dójú ìmọ̀ ẹni ta mo béèrè táǹkọ̀ àti kíkàn mo béèrè ẹ dákun nígbà bá ti ṣe orí burúkú tán olórí burúkú ọ̀gá tó kó yín sí bíbá ìdá ìwọ mọ̀ ń bá wí. ẹ pẹ̀lẹ́. iṣẹ́ yìí lọ́wọ́ mi lágàn. iṣẹ́ òfòwò lọ́wọ́ ọ̀la. ẹ dákun ṣé mo ti ní ẹran sọ lẹ́rán sọ bí ọ̀gá yín ṣe kọ́ yín sẹ́ òun lẹ̀ ṣe ń ṣe òun. kí ni kí ló hàn lẹ́nu kí ni èmi jẹ́ ojú àwọn ọmọ ojú àwọn ọmọ ṣẹ́ ẹ sì ní sùúrù. kẹ́mi mọ́ ṣẹ̀ṣẹ̀ lójú àwọn ọmọ ṣẹ́ sọ́ọ̀sì lọ kọ́ sẹ́nu. kálọ́gà tó kó yín bí báyìí ọba kọ́ sí ọba àmọ́ṣẹ́ dáadáa tó sì gba sàtífíkẹ́tì lọ́dọ̀ ọ̀gá rẹ̀ ṣé bó ṣe kọ́ yín sẹ́lẹ̀ ń ṣe o. ọ̀rọ̀ ń pọ̀. ń pọ̀ ẹ mọ̀ gbà mí dákun ẹ jẹ́ ìwà ọmọ tó dùn mí jù ni sásọ lè tẹ́ ẹ rán o. ẹ máa ní sùúrù ẹ kàn sọ̀rọ̀ kí ló dé tó bá ẹ máa ní sùúrù. kí ẹ máa ní sùúrù ẹ dákun sẹ́ aṣọ ọ̀pá mẹ́rin ti pọ̀ jù. ẹ wá rán aṣọ òun iwájú wá balẹ̀ jẹ̀yìn lọ ẹ dákun sásọ lè tẹ́ ẹ rán lójú ara yín. orí rẹ ti dàrú èmi orí rẹ ti dùn. ìgbésẹ̀ wa ni àṣìṣe yín fún yín tó lè tó bá ní. dákun tẹ́sẹ̀ lè tó ṣe stein ni kò ní dá fún stein níwọ̀n kan tó gbẹ́ wájú gbẹ lẹ́yìn ibi ìṣòro nàìjíríà yìí tó o fẹ́ gbọ́ tó o bá fẹ́ kórìí rí o burú fún ọ aṣọ bí mo ṣe gbé aṣọ ọ̀pá mẹ́rin fún yín ní padà bá o bí bàbá bẹ́ẹ̀ ẹ wo wèrè ọ̀pá tí ń wò. kò sí bẹ́ẹ̀ ṣe. níwọ̀n kan tó gbẹ́ wájú gbẹ lẹ́yìn ibi ìṣòro nàìjíríà yìí. ẹ sùúrù sórí yín ò burú. ta ló sọ̀rọ̀ ẹ wá gbà mí ni tẹ́ǹsì ọmọge bí ẹ ń sọpọ́ kẹ́mi ò ní sùúrù ẹ dákun sọmọge lẹ́yìn yìí tẹ́ǹsì ọmọge bí ẹ ń sọpọ́
lẹ́yìn kẹtẹ́ ti tàtà tẹ́ ti rà tán yìí àṣẹ rí àkọ̀wà bá lọ̀rọ̀ ti yín sọ wá gbọ́ nǹkan tí mo sọ fún un bí n bàbá sọ ọ̀pá mẹ́rin mi lẹ̀ padà tí mo bá padà wá. òwú látàrọ kí ló dé gan-an kí ló ṣẹlẹ̀ lórí aṣọ pàmẹ́rin tó gbé wá ebi mistake la ṣe àti bọ́bí ṣe style. sọ́ọ́rí mistake tó wá tèmi ó wà gbé ọdẹ wọn bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ó pọ̀ sí ṣe bẹ́ẹ̀ mọ̀ ó ṣe mistake ìwọ ṣe mistake tí a fẹ́ gbọ́ bí n bá padà wá sójà ní tiwa kó ní àyìn ẹ̀yin olórí burúkú gbogbo yìí nígbà tí ẹ̀ mọ́ sẹ́ tọ́ka ayọ̀ ọ̀tí ìbọn wá ṣe ní tẹ́ àbọ̀wá bá lọ̀rọ̀ yín. kò sí tó ṣe sójà kọ ndn lè ní abẹ́ NPC ẹ̀rá yé yín lóde ẹ̀rá yé yín ẹ̀yánú lẹ̀ bí ẹsẹ̀ ẹran àbí bẹ́ẹ̀ kọ́. ṣe bí ìgbà tẹ̀ ìran sọ ṣe bí mo sọ fún yín. sọ ìyá mi kí lọ́run sọ tó ń kiri lórí rẹ̀ dàrú èmi ṣe aṣọ rán àbọ̀wọ̀ wèrè ẹ̀yin náà ẹ̀yánú lẹ̀ bí ẹsẹ̀ ẹran wọ́n ń bú mi ẹ̀ lé sọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ má wọrí. wọ́n ní lọ́kọ́ bá mú kíní gbẹ́ngbẹ́ jáde. bẹ́ẹ̀dá bá ń ṣe làálàá nílé ayé ń bí a sì dàbí pé kò ní í dára. àbá àdìlẹ wọn làwọn ń bọ̀. dájú ọ̀kẹ́ látọjọ́ tẹ̀sí mọ́ bíbẹ̀ ọ̀kẹ́ ní ẹ̀fún mi kan tẹ́fí lọ́jọ́ ẹ̀tẹ̀ á fún mi ọ̀kan mọ́ àwọn eléyìí ní ìgbà o. so òun sọ pé kí ni máa rí máa fẹ́. ìgbà yẹn ni ẹ má gbàgbé mi o. àmì mi gbàgbé ẹ̀ ṣùgbọ́n máa fẹ́ ẹ ṣùgbọ́n ti máa ṣe tó. ẹ kẹ́ rí mi o. máa wọ̀ rí máa rí ẹ ṣùgbọ́n bá mi pé bàbá. òkè wọ́n ń bọ̀. mo ń dúró dè wọ́n jọ. bàbá. Yeman, àbí bẹ́ẹ̀sì bí Mùránù ń pè ọ́. Yọ̀dà mọ́. Ó kú bọ̀. Pẹ̀lẹ́. Mo rí ọ. Bàbá. Bàbá. Ẹ chop no kù. Ọjà àwọn àtàlẹ́ wọn ń dáńgoro. Chop no kù. Bàbá. Ẹ gbára mi tutù. Ní mo rí ọwọ́ kan wọ́n yà ní 1000. Bàbá. Ó ti dán. Ó ti dán. Wọ́n tún dán nù. Bàbá kìíní ẹ̀ ó ti dènà ọṣẹ́ rí ni. Mo rápẹ̀ rẹ̀ lára rẹ̀, mo rápẹ̀ rẹ̀ ṣùgbọ́n ìfẹ́ sájọ́ lẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́. Mo rápẹ̀ rẹ̀. Ọ̀hàn. Ṣé rí kíní tí mo ṣe sí yẹn? Ṣé ìṣe pé ní kíní kan tó lánàá ní orí fóònù mi tí orí mo wá wo mẹ́sẹ̀jì mo rí tù òdó wá pọ̀ lẹ́yìn ẹ̀ wọ́n kò yé mi kẹ́ẹ̀dì mo dìlítì ẹ̀dá nù. Ṣé mo yẹ? 2 million. 2 ẹ̀mí ẹ̀. Ewu 2 million. 2 million. Wọ́n rẹ̀ 2 million. Ọmọ ẹ̀fẹ́ bà ní jẹ́ fẹ́ kó bá mi. Tónú, àràdà máa ń sọnù. Ìwé ìdẹ̀ bá mọ̀ rí báyìí, ìlà ń fẹ́. Sórí ní àsìkò ìtìjú bá ti pé, má wo lẹ̀ mọ̀ wọ́n mọ̀ wọ́rí. Èmi lèmi ọ̀ràn lé jọba rántí, é ń pè ọ́. Ẹ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ṣé ẹ dán? Tí máa fọ́ 20 mc yín ẹ tó bẹ́ẹ̀. Ó lówó tó fi kú ni. Tòsí mẹ́láyé rí. Tí ó tọ́ bá tọ́ sí díẹ̀ sí, àwọn ẹ̀sìn ọ̀là kan tó ń bẹ tí mo tó lè ṣe fún ọ tẹ́jẹ́ pé yóò tó rẹwà ọ̀la yóò tó gbèrú sí ìwà àti mákẹ́rẹ́ nú gẹ́gẹ́ mọ̀ fẹ̀kẹ́kẹ́. Mo jẹ́ ìyẹn. Ìwà tí dáńtó dé mọ̀ lára fẹ̀gbẹ́kẹ̀ tó bá mọ̀ fara gbẹ́ra báyìí, ọ̀tẹ́dọ̀ lẹ́mọ̀ fàgbẹ́kẹ̀ yìí. Ìyá ń sọ bàbá. Ṣé mo Murano? Ọkọ̀ kan. Ọkọ̀. Ọ̀rà fún mi. Àlọ́pọ̀ tí gómìnà ń lò. Àwọn táwọn máa ń fẹ́ ní, àwọn tó mú orí, làwọn táwọn máa ń fẹ́ ní. O ṣeun. Ó lọ fún mi lóúnjẹ láàárọ̀ lọ́sàn-án ó kàn bọ́ mi láì ṣàdìrẹ́. Ó yẹ kí èmi náà ti máa jáde láàárọ̀ kí n máa wọlé nírọ̀lẹ́ kí n máa ṣiṣẹ́. Ó ti sú mi. Mo mọ ibi tí mo fa àwọn pẹ́rẹ́ǹtì mi sí náà tí mo mọ bí àyè ń jẹ wọ́n sí. Èmi dẹ̀ first born. Ṣàánú mi. Tìjẹ́ má jẹ́ parọ́ fún ẹ, ó ti sú mi. Ó ti sú mi. Níyì, yóò tó ń ṣẹ̀ mí báyìí náà. Ó kàn ń ṣẹ̀ mí ni. Ó kì í sìn. Ṣé àtìgbà tó ti wà mí báyìí, ṣé ebi pa ẹ́? No. Ṣorí ti iṣẹ́ yẹn Ọlọ́run ló ní iṣẹ́ lọ́dọ̀. Ọlọ́run ló ní iṣẹ́. Ok, bó ṣe wà lọ́dọ̀ mi ń sin báyìí, ṣé inú ẹ̀ máa dùn sí ni? Èmi wò ó pé àtìgbà tó ti dé ìgbà yẹn kó fi rest ká tó padà lọ wá iṣẹ́ fún ẹ láti máa fi ṣe iṣẹ́. Kódà owó tó fẹ́ fún àwọn mi mo lè fún ẹ kó send ẹ sí wọn. Ṣé wọ́n fún àwọn mi lówó ni? Mo lè fún ẹ kó send owó sí wọn náà. Kò ń sọ̀rọ̀ báyìí lóòótọ́ òun tọ́jú mi bí nǹkan tó bá wù mí but most time wọ́n tẹ́ pé nǹkan tó máa fẹ́ jẹ́ nígbà mi ní lè béèrè lọ́wọ́ ẹ̀ ó ṣùgbọ́n but mi ṣàṣàánú mi ni because ó ti sún mi má jẹ́ kí n parọ́ fún ẹ̀. Mo mọ̀ bí mo ṣe fi ilé sílẹ̀ náà ibi mi ní first born náà àwọn àbúrò wà lẹ́yìn mi náà mi kò sí nǹkan kan okùn wa ní kí nǹkan òdì kò sí mi ìyá dẹ̀ ń jẹ àwọn parents mi lábúlé òkè tí mi bá kàn ń gbádùn bí tí mò ń jẹun bí bá owó náà wà àwọn parents mi níbẹ̀ yẹn náà owó ti sún mi ní díje ó ti sún mi. ìtàkà lọ school sí náà nìyẹn.
ká kàwé àkàwé tán àríṣẹ́ ṣé ó fẹ́ kí n máa regret mi bí mo lọ school ni jọ̀ọ́ ṣàánú mi. kò sí wàhálà Yorùbá máa ń pa òwe kan wọ́n ní tó bá tó àsìkò àti ṣù fùrọ̀ máa ń là ní mo wà kí n bẹ̀rẹ̀ pé nìkan. ẹkún òní o ayọ̀ ní bọ́dọ̀là o. torí ti sẹ́yìn ẹkún òní o ayọ̀ ní bọ́dọ̀là. àní ẹkún òní o ayọ̀ ní bọ́dọ̀là o. bàbá wèrè ẹkún òní o Fẹ́mò ayọ̀ ní bọ́dọ̀là. kí ló ń ṣẹlẹ̀ náà. ọ̀rẹ́ mi tújú ká ọjọ́ ọ̀gbẹ́ni gbẹnu ẹ sọ́njọ́ bẹ́ẹ̀ yẹn níbo ló wà ń fẹ́ rí ẹ. kò sí around kò dẹ̀ sọ pé kò sí around ẹni pé bóyá ibi tó wà jìnnà kò ti travel out ni ok ọmọ kan tó ṣe ń fẹ́ rí ẹ fọ́rọ̀ kan ló dẹ̀ wà very very important bóyá tó bá di ní ọ̀la máa wá sọ́dọ̀ ẹ̀ fara ò ṣe Fẹ́mò ọ̀rẹ́ ní bá sọ̀rọ̀ àbẹ̀rẹ̀ ṣáà ni mo ní kó má fọ́ ọ̀bọ ẹ̀ má fọ́ máa ṣọ̀kẹ́sìn ó yá ṣe àká mẹ́mbà sí ìgbà yìí kí sẹ́yìn ìwú sí ìnira bàbá wèrè yìí ní yìí. ẹni bá máa lóko láyé mọ̀ mọ̀ pé àkókò jagun ni ó jàre. ẹkún òní o ayọ̀ ní bọ́dọ̀là. Alábí Michael Abiola ó máa fún iṣẹ́ ọpọlọ. ẹkún òní o ayọ̀ ní bọ́dọ̀là. àní ẹkún òní o Bẹ́ẹ̀ni ní pẹ́sì. ayọ̀ ní bọ́dọ̀là. Gentman. Jabilani. Kí ló máa ṣe gan-an? àwọn ìyá yín ló kó ní fún problem. Àwọn yẹ̀ wò. ṣe mo gbẹ̀ràn kan fún wa láti gbé pé mo bá wá sí mo sì máa ń sẹ́ndì owó èrè owó ẹ̀pọ̀ owó ẹ̀kọ́ rà ìfún mu méèkì ó wá bí mi wá ní pé congratulations ní tèmi náà dòsí ọmọ tó bí o kọ́ máa fi tèmi ránṣẹ́ sí tì ní ìfẹ́. Ó ti fẹ́ wọ́n rẹ̀ sọ̀rọ̀ tó lọ́lọ́ mò ń jáde o. ok ma. Mò ń travel sí. ẹ má pè má. Báyọ̀ kí n bá àwọn èèyàn tí mo bá last time mo jẹ̀ máa lé o. kò ní ṣẹlẹ̀ ilé Bàtí màá kúrò lẹ́sìn tí wọ́n máa káwọn mò ń ṣe wọlé o. ma sáàkì wọn. Ṣọ́rẹ́ o. ok ma. Ṣọ́rẹ́ o. ok ma. Kí ló kà pẹ̀lú ibi tí mo lọ? gbọ́dọ̀ náà ma. ẹkún òní o ayọ̀ ní bọ́dọ̀là o. ẹkún òní o ayọ̀ ní bọ́dọ̀là. àní ẹkún òní o ayọ̀ ní bọ́dọ̀là o. ẹkún òní o ayọ̀ ní bọ́dọ̀là. ọ̀rẹ́ mi tújú ká ọjọ́ ayọ̀ rẹ̀ ń bọ̀ bó jàre. ẹkún òní o ayọ̀ ní bọ́dọ̀là. ẹni egungun lé mo ní kó mi àrọ́jú o jàre. ẹkún òní o ayọ̀ ní bọ́dọ̀là. Ẹ kúrò lẹ́ o. Ẹ ká ìsàlẹ̀ o. Tani. Èmi ni ọkọ mi. Mama wa. Ẹ mọ̀ kúrò lẹ̀. Ọmọ tó jẹ́ mẹ́ta. Ẹ kúrò lẹ́ mọ́. Yìí sí òsì. Ọkọ mi ọmọ ní bínú. Ó sí o. Ọmọ rí rẹ̀ mọ̀ ń wá kí. Tí ò lè. Kò lè. Mo fẹ́ tó yá fóònù bí mo ti yá náà ni. Mo fẹ́ pọ́ ọmọ mi níyì. Fóònù lẹ tún wá lónìí. Fóònù mi o. Ẹ wo kò fi bẹ́ẹ̀ sówó ló kú bọ̀ lórí fóònù mi lónìí o. Lákọ̀ọ́kọ́ mi má bínú sànú. Mi ò ní sọ̀rọ̀ pọ̀. Díẹ̀ náà nìkan ìmọ̀ kàn fẹ́ béèrè àlàáfíà rẹ̀ náà ni. Lákọ̀ọ́kọ́ mi. Ẹ wo ẹ jẹ́ n sọ nǹkan fún yín gẹ́gẹ́ pé n ò lè ya yín fóònù ṣùgbọ́n tí n bá fún yín díẹ̀ náà lẹ̀ ló ń bẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe fún yín fóònù tí ò ní tẹ́ lọ lo gbogbo orí fóònù tèmi tán o. Díẹ̀ náà ni wọ́n lò wọ́n kàn fẹ́ béèrè àlàáfíà rẹ̀ ní lákọ̀ọ́kọ́ mi. Yorùbá náà lẹ́mọ̀ béèrè àlàáfíà ń gbẹ bá pé wọ́n tán nìsín lẹ́sọ̀rọ̀ lẹ́ ní sọ̀rọ̀ tán. Torí bó ṣe wà yìí mo yá owó lórí fóònù. Àwọn MTN lọ yá mi ní owó àwọn ni mo gbà á wọ́n sì gbowó wọn padà díẹ̀ náà ní kẹ́ ẹ lò ń bẹ̀. Àwọn ibi tọ́mọ tiwa náà dé ní gbèsè pé bóyá pé ìpínlẹ̀ ẹ̀yẹ pé nọ́mbà yín. 082 22 44 110. 0110. 0110. Ẹgbà fi ring. Ẹ lọ ní ilé ọkọ mi. Bóò ni sálàfíà ni tí ò sí ọ̀nà mi tó wà ń bẹ́ẹ̀ o. Ọgbọ́n má bá yàn já o dákun. Ṣé pẹ̀lú ọkọ mi o má bínú o má já o. Ó yá fóònù ní o. Èwo ni gan. Wo ti tó bá náà. Ẹ tún wá jó gbogbo ẹ̀ torí ijọ́ mi. Ara tá a wí náà nù gbogbo ẹ̀ náà lẹ́tún ti nínú nísìn. Ọ̀dà náà ó ti fẹ́ máa lọ.
ọ̀dà náà ẹ wà. ẹ̀yin bọ̀dà níyì lẹ pè. ó náà mo pe. ẹ̀yin jọ́tẹ̀ tí ń pè wọ́n náà ń wò tí ì fi nǹkan kan ránṣẹ́ náà. kò fi nǹkan kan ránṣẹ́ ọkọ mi n ò tí ì rọ́wọ́ rẹ̀ láti mọ̀ bí ibi tó àwọn ọmọ bó ṣe rí. ẹ mọ bó ṣe rí. ẹ wo èmi fẹ́ bá yín sọ̀rọ̀ gidi ni jàre. ọ̀dà ọkọ mi. ẹ wo ẹ jẹ́ báwọn sòótọ́ ọ̀rọ̀ báwọn ọ̀bá sàn wọ́n jẹ́ máa bọ̀ nílé kán láti jẹ wọn ti lọ kán mọ̀ tí ẹ̀ tí ì rí pánlásà kan wọn ò fi lẹ́yìn náà lọ́wọ́ kẹ́yìn náà mọ̀ rí ìgbé bẹ́ẹ̀ bá tún wá ń jọ́ mi tọ̀ ọ̀kàká tó relé òkòkò ni o. ọ̀dà àríyìn ẹ̀rìn wá o. lọ́la tó rọ̀gọ̀ ilẹ̀ ló ń gbọ́ ẹni tí ó dára fún nígbà kan rí tó bá yá á bẹ̀rẹ̀ sí ní dára fún ọ̀nà tí rárá yé bẹ́ẹ̀ ló ń rẹ ara fún ẹkú òní o. ẹ̀ka sọ́jà ẹ̀rọ àkówó ìtìyà sà. ó ti yá bẹ́ẹ̀ ni àwọn tí bá wà lẹ̀. ẹ tún máa ń kọ owó ní ìlú. bẹ́ẹ̀ ni a máa ń kọ owó sà yóò kè sí ilẹ̀ haúsá ni. ẹ jẹ́ kí n bá yín change. tí rárá yé bẹ́ẹ̀ ló ń rẹ ọ̀gá sọ́jà. ẹkú òní o ayọ̀ ní gbọ́dọ̀lá àtòrìrà ayé jẹ́ wọ́n ṣe ń lò sí wá ló ń lò sẹ́yìn ẹkú òní o ayọ̀ ní gbọ́dọ̀lá. leave just 3 months náà ni àgbà so wá ò pé mo fẹ́ lọ ṣe àwọn ọ̀rẹ́ mi ní kí n wá ní Kano wọ́n ní kí n wá ní Katsina wọ́n ní kí n wá ní Sokoto àwọn kan tí a fi pé ń bẹ kí n wá ní Minna so ẹ mọ̀ pé Dayọ̀ òun bẹ ní Èkó tí ó ní kí n wá sí Dayọ̀ ti Èkó ni bọ̀ mi ò lè lọ Dayọ̀ lórí igun ìmọ̀ pé Dayọ̀ lórí igun mi ò lè lọ ẹ pé kí n kó máa bọ̀ ní mo ti wálé ti pẹ́ náà bọ́ ẹ try gan o ẹ gbìyànjú gan ni o. lórí ìwò tó nù. ẹ ṣe ẹ mójútó lè dáadáa kódà mo rò pé bóyá máa ti bàjẹ́ jù báyìí lọ nù gbogbo tí mo dé mo rí pé ẹ keep gbogbo ẹ̀ wọ́n very very neat ẹ̀yin àti àfíjú yín náà ṣá. mọ̀ pé láti dáadáa lèmi ti láfẹ́jú mi fẹ́ rí dọ̀tí ní tí wọ́n ń díje mi àtàwọn ayálégbé wa gángbà nù wọ́n mọ̀ ló lé dọ̀tí mi fẹ́. gbọ̀ngàn nǹkan tí mo kàn rí ni pé irú bíbà tí òun ńlá wọlé yẹn ṣé òun ò kí ń pa ẹ́ tẹ́ bá jókòó sí ibà yẹn. òkú mọ̀ pé mi púpọ̀ náà mọ̀ wá ní tí n bá ti ra pẹlẹngọ sí kọ́nà kan báyìí ìyẹn ra máa kàwé pé ìwé ìròyìn ṣùgbọ́n àwọn tí mo rí ń kà ní ìwé ìròyìn kò tẹ́ mi lọ́rùn pẹ̀yìn ológun wọ́n ṣe ń pa kúkúrú náà pa gógùn ẹ̀mí èèyàn láàárọ̀ ẹ̀rù ń bà mí. bẹ́ẹ̀ni tí mo rí pé jẹ́jẹ́ yín náà ẹ gbé kọyìn ẹ fi ìkọyìn ẹ fi ìkọyìn ẹ fi ìkọyìn. hello wọ́n pè ọ́ padà mọ́ lálejò àbúrò mi dé ọ̀pẹ tó dé à ń sọ̀rọ̀ lọ́yìn pè ọ́ padà. wọn tẹ́jọ́ máa ń ṣe business kan nìyẹn. owó kóró mo fi ń gbéra. òkè jọ pé season yín náà ti ẹ̀ lẹ́wà yìí. èlò mo á rí lórí ilé. ìyanu máa ṣẹlẹ̀ bọ̀dá. owó gbogbo owó tí mo rí lórí ilé náà mo tún fi ń tó lé sí. ẹ ti ẹ̀ tra ẹ kú gbìyànjú ẹ kú ìfọmọnìyàn ṣe. òṣùpá mẹ́ta ló fi wà pẹ̀lú mi bí ọkàn mi sì tún balẹ̀ ọkàn mi tún balẹ̀ ọmọ pàápọ̀ lọ́wọ́ àwọn òbí wa àpọ̀ mo sì nífẹ̀ẹ́ rẹ pọ̀ kíní kan wà ní mo pàkíyèsí pẹ̀lú ẹ o èyí ṣe tó dúdú bí ló gbó wà báyìí ó dúdú tó báyìí kó tó lọ́njọ́ ni. ẹ mọ̀ pé ibi tí mo wà yẹn kò yí sí o. tọ́ba ẹ̀kọ́ gbọ́mọ̀ràn mi èmi ọba gbọ́yànjú mo lẹ́nìkan ó gbọ́dọ̀ kó gbá Haúsá mo lọ́rọ̀ ẹ̀mí Haúsá kan tó lè máa kó àpò ẹ̀wà fún ọ ò ní nílò kó ṣe wàhálà lọ́wọ́ ọ̀nà ilẹ̀ Haúsá náà nítorí àwọn gbóngbómì tí ń bẹ lọ́nà ọmọ fẹ́mi wọ́n ti fò ọmọ tẹ́wà. ní mo pé láti ilẹ̀ náà lèmi ti fẹ́ràn kí n máa jàjàgbara tí mo bá tó fẹ́ yanyan kọjá rí pé mi ò kì í gbà ẹ wo àwọn tó ti sin orílẹ̀-èdè wa yìí wọ́n dẹ̀ ṣiṣẹ́ takuntakun people like Akíntọ́lá àti bẹ́ẹ̀ lọ tá a lè máa kà tó pọ̀ rẹpẹtẹ wọ́n dúró ti orílẹ̀-èdè wọ́n jàjàjàjàjàjà tí tẹ̀mí wọn fi bọ̀ níbo èmi mọ̀ pé lágbo ọlọ́run ìjà tí mò ń jà yìí èmi mi ò lè kún síbẹ̀ màá sin orílẹ̀-èdè débi tó yẹ kí n sìn dé lágbára ọlọ́run ọba. àbúrò mi wọ́ dáadáa ètò wa kó sẹ́nu bíi igbó tá a fẹ́ dẹgbẹ́ igbó jù yìí irùngbọ̀n. ẹ rí bọ́ọ̀dù ẹ̀fọ́ ni ṣé gbogbo eléyìí eléyìí kò ní mí ni àwọn kòkòrò tó máa ń ṣe mí gbà yẹn ìgbà tí mo wà ní kékeré yẹn tó máa ń disturb mi so mo á discover pé tí mo bá ti fa irùngbọ̀n yìí mo bá ti fa kòkòrò yẹn máa tún jáde tó máa disturb mi ó máa hún mi gan so
ìgbà tí mo dẹ̀ lọ complain fún àwọn ọ̀gá wa wọ́n gbà mí láàyè wọ́n ní tó bá ti wù kí n filẹ̀ kí n má wulẹ̀ fà mọ́ ó láwọn processing kan tí máa go through kó tó di wọ́n gbà fún mi so mo lè ṣe so wọ́n dẹ̀ gbà fún mi. ọmọ aráàlú gbà lọ́dọ̀ àwọn ọ̀gá rẹ̀ torí mi ò rà àwọn ológun tí máa ń fi irun balẹ̀ báyìí. wọ́n máa filẹ̀ bọ̀ wọ́n máa ní nǹkan tí ó fà tó ń fi so nǹkan tó ṣẹlẹ̀. bọ̀dá ìgbà tí mò ń wọlé bọ̀ sí mo rí tẹ́ gbé tùlẹ̀t síta ṣé àwọn yàrá kan wà níbi ìgbà ìtẹ́fẹ́ fi rẹ́ǹtì. yàrá tí ya gbélé wà kó tó lọ́gbà wọ́n ti kó lọ ilé tiwọn náà ilé ó gbà àwọn èèyàn gan ṣẹlẹ̀ ọba gbalẹ̀ lọ́dọ̀ mi ìgbà tí ìbá lo bí oṣù pa mẹ́fà tí ìbá ló ń lọ́dún kan ètò bá lórí ẹ̀ bá burú tó pátápátá ní olóbi ọmọ rẹ̀ tó kú lọlé ara wọn. Fẹ́mọ̀ ọ̀rẹ́ mi ni mo mú wá sí ọ̀dọ̀ ẹ̀ àṣorí ọ̀rẹ́ mi ọ̀rẹ́ àtìgbà kékeré ni ó wá ní àwọn ìṣòro pẹ́pẹ́pẹ́ kan ó ti wà lọ́dọ̀ mi báyìí ó ti tó bí oṣù kan so reason nìyẹn tí mo ṣe ní ta ni mo tún lè fi ọ̀rọ̀ níyì lọ tó máa tètè ràn mí lọ́wọ́ mo fẹ́ kí ọ̀rẹ́ mi jẹ́ èèyàn láyé ó wá ṣe lẹ́nu kan. tí n bá gbọ́ ẹ dáadáa ó ń wá ṣe. bẹ́ẹ̀ but ṣé o mọ̀ dáadáa. mo sọ́nsìn is my childhood friend. no máa sọ ẹnu ẹ dùn ó ti láìkí ẹjọ́ jù ṣé o mọ̀. mo mọ̀ gan. ṣé o dẹ̀ tó ọ̀sẹ̀ dénúdénú. a jọ lọ secondary school primary school a jọ parí university. ok mi ò ní fún yín lẹ́jà jẹ but màá kọ́ yín bó ṣe ń pẹja gangan. I trust you. ṣé o get but adéhùn ṣé kò ní sí fọ́kọ̀. I trust my friend kò lè sí fọ́kọ̀. jẹ́ kó sọ̀rọ̀ náà. mo ń ṣèyàn bẹ́ẹ̀ yẹn so èèyàn dáadáa náà ni mí ìwọ̀n tẹ́ bá bí léèrè bó ṣe wáyé àtìgbà tí a ti jọ bẹ̀rẹ̀ kékeré láti jọ ń ṣe friend bọ̀ títí tá a fi parí university so ó trust mi ò ń ṣe oníwàkiwà so tẹ́ bá lè ṣe é fún mi inú mi á dùn gan bros ní ẹjọ́ àárín iná lọ́wọ́ ẹjọ́. ok kò sí ọ̀nà ṣá mo máa mú yín débì kan máa mú yín débì kan lọ́la. ilé tó ń sínú ẹ̀kọ́ rúru tó ń bẹ̀rù kò sí wàhálà àjọ wà ní honestly àmì ẹ jẹ́ ká lọ sí bá àtàbí lọ ṣáídì àbáwọ̀ ni. wọ́n máa dójú tì mí. mi ìwọ̀n tán. ibi tí wọ́n mọ ẹwà ibi tí wà ti ṣoríire tí wà ti gbàgbé láyé tí wọ́n jẹ́ èèyàn ní. ó lè lọ bẹ́ẹ̀ kọ́ńpì kan là ń lọ sí kọ́ńpì wọn á ní èyí ọ̀dà tá à lè kí ó wá ṣe mí náà. ibi tí wọ́n ti máa ṣiṣẹ́ fún ẹ tó yẹ pé tó bá ti dé ọ́fíìsì báyìí wàá ìbèrè iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. láti ọ̀dọ̀ Fẹ́mi ni a ti wá. Fẹ́mi ojú ni kì í ṣàìmọ̀ olóko mi. ó ní òun ti ṣàlàyé fún yín. bẹ́ẹ̀ ni ti ṣàlàyé. ọ̀rẹ́ mi ni. mọ́mọ́ o rí kí mo tẹ́jú mọ́ mọ́ ń wò. èmi àwọn àtẹ̀fẹ́ ní ṣé orí ìgbà tí mo yẹ̀ wò. bàbá ọkùnrin yìí kò ní orí bó wáyé. ọmọ kankan wáyé wọlé kòrò fọlẹ̀ ń wò. àbí kò yé. kòrò fọlẹ̀ lásán ni. kí wọ́n ní nǹkan tí a lè ṣe sí ọ̀rọ̀ ẹ̀ àwọn ọgbọ́n tá a bá lè dá sí òun náà ló jẹ́ kí n rí Fẹ́mi kóun náà ti máa gun mọ́tò bọ̀gìnìbọ̀gìnì kóun náà tẹ́gbẹ́ láàrin àwùjọ kó tọ́kùnrin. tó ní òfin bẹ́gbẹ́ pé tí ọmọ bọ̀ tí ilé ọmọ rọ́. àṣírí wà tá a lè ṣe fún un àṣírí wà ṣé ó sì ní ìyá láyé. ó ní màmá wà. torí ojú ọ̀gbọ́dọ̀ ti bàtà ń fi gúdúgúdú bá wà ibẹ̀ kọ́ àwọ̀ sọ̀rọ̀ ojú ọ̀gbọ́dọ̀ ti rú yín bí gbọ́dọ̀ rẹ̀ bá wà. ìyá rẹ̀ là ń lò láì gúnṣẹ́ àìṣe ìpèsè ọ̀la. ọba ẹ ti lè wẹ̀ láì bí ọjọ́ mẹ́ta burú ti bá dé wọ́n dénú. bàbá ẹgbẹ́nu sàn jáde nípa lò ìyá mi sọṣẹ ìyá tó rán mi lọ sí mo kàwé náà ṣé nǹkan tó ń wá ṣe ń bíbí ni kí wọ́n ṣògùn wà lórí kò serious. níyì kí ló ṣe ọ̀wọ́ ìmọ̀ náà. mẹ́bí kò ní yóò lè sun ẹ̀kọ́ kó lè jẹ́yàn láyé ni kí ló kà á ní pé kókó ìyá rẹ̀ kí ìyá rẹ̀ ń pọ̀ lọ́kùn òsì wọn láyé. àbí máa mú rà àwọn kọ́sọ́mà tó máa mú àlọ́ mi o. ṣé ọ sọ fún wúrẹ́ yẹn tó wá fẹ́ wá bá ní.
ọ̀kan náà àbúrò mi ni mo lò tí mo fi ṣòwò. mo lówó náà. owó tí ń gbádùn ayé kí wọ́n ló burú mẹ́. Gbódọ̀lá ayé ní Jésù àwọn ọmọ pé a kò ṣe tirẹ̀ dandan. Wọ́n pè náà. Kí ló ṣẹlẹ̀ kí ló dé? Kí ló fi ń pariwo kọ mi? Jọ́ torí ọlọ́mọ pariwo orúkọ mi. Bọ́wọ́ mo bẹ́lẹ̀ àtàrọ̀ tí mo tẹ̀lé náà. Jọ́jọ́ ṣe tó ń pariwo orúkọ mi. Kí ni Adéọlá tó ń pè é sìn? Odiola gbogbo tó bá lo fẹ́ ni mò ń ṣe fún ẹ. Bọ̀ wáì tó ń ṣe báyìí Diola. Kí ló ń ṣe? Bọ̀ wáì tó rí ò ṣe mọ́. Ní kí ni kí ló fẹ́ tó ń ṣe fún mi? Ẹ. Kí ni mo béèrè lọ́wọ́ ẹ̀ tó fún mi? Mo ń bẹ̀ látàrọ̀ náà ni náà. Jọ́ torí ọlọ́ má bẹ̀ mí níbẹ̀ oṣù. Ẹ̀bẹ̀ ni mo má bẹ̀ mí lẹ́bẹ̀ oṣù jọ́ torí ọlọ́ kí ló dé? Adiola. Má ní kó má pè mí mú kí ló fẹ́ gangan? Ṣó fẹ́ kí n máa bẹ́ẹ̀ jìyà tó ṣe ń jìyà ni? Ní o fẹ́ kí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mú gàrí nílé. Jọ́ torí ọlọ́ ayé tí mo wá mi ò wáyé wá jìyà. Lẹ́bù mi dẹ̀ ti high ṣó ti gbọ́. Adiola ó máa dá fún mi náà má fi mí sílẹ̀ báyìí. Dá fún ta ni? O mọ̀ pé ó ti léètì fún yàn àbí? Má bẹ̀rẹ̀ pé orúkọ mi má bí kò tó wá mi wá. Má bèrè mi, dẹ̀ má pè mí mọ́ tó bá ti fẹ́ sàn fún. Ẹ̀bẹ̀ ni mo bẹ̀jọ́, má tiẹ̀ wá mi wá mọ́ rárá torí mi ò fẹ́ rí ẹ mọ́ sàkání mi. Idiot. Adiola ò dẹ̀ jọ náà, ìwọ náà mò ń bẹ́ látẹ̀kùn. Adiola. Lálá tó rọ̀gọ̀ ilẹ̀ ló ń bọ̀. Ẹni tí ó dára fún nígbà kan rí tó bá yá a bẹ̀rẹ̀ sí ní dára fún. Ọlọ́run kì í ṣe ká oore ló ń ṣe. Irú nọ́ọ̀sẹ̀sì wo lè gbọ́? Ok, ìwọ ló sọ pé o fẹ́ wà òkè láyé ẹ̀. Mo tún mú ẹ lọ sọ́dọ̀ babalá. Ó fẹ́ kó bá mi torí Ọlọ́run. Ok, ó ní kí n mú ẹ lọ sọ́dọ̀ ibi tó ti máa ṣoríire. Mo mú ẹ lọ sọ́dọ̀ babaláwo tán. O tún wá ṣe yamayama, o sá kúrò níbẹ̀ yẹn. Irú trash wo nìyẹn? Ṣé ẹni bẹ́yẹn yẹn ṣe ya fífi sólóore lélẹ́yìí o? Ara nǹkan tó máa ń bí mi nínú ẹ̀yìn yẹn rẹ o. Ọlọ́mọ mi ò lè ṣe o. Ṣé wọ́n náà wá dúró wàhálà tí mo ju ìyà tí mo ti jẹ? Ṣé ìgbà tí mo ní kó help mi? Ṣé mo ní kó mú mi lọ sí màá ṣògùn wò? Mi ò kún ṣògùn mo fẹ́ ṣe. Mi ò ṣògùn Ọlọ́mọ ajé. Mi ò lè ṣe. Ọ̀rẹ́ rẹ̀ yà mí ní sá. O lè ṣe yẹn. Sùwàlà, ṣé bóun ló ṣe yẹ̀yẹ́ mi tó bínú kúrò níwájú bàbá níbẹ̀ yẹn àbí? Ó jẹ ojú mi gidi gan. Reason that ni wípé ọ̀rẹ́ mi bí mi lérè last time bẹ́ẹ̀ yẹn nínú mọ́tò. Ó ń bí mi lérè oníṣẹ́ mo dẹ̀ trust ẹ mo ní mo trust ẹ. Ok, ṣé o jẹ́jú mi ń sìn? Kí ló fẹ́ kí n máa sọ fún bàbá yẹn ń sìn àtọ̀rẹ́ mi báyìí? Ṣé wàá rí mo kàn really appreciate gbogbo effort ẹ lórí mi because o really try but nǹkan kan tí mi kàn lè ṣe náà ni mi lè ṣògo so o ṣe gan Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́. O lè ṣe kò sí wàhálà sórí tiẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà o lè bá mi gbé inú ilé mọ́ wàá máa lọ náà ni wàá máa lọ náà ni kó inú ilé mi máa yí. Má wulẹ̀ ṣàdúrà fún máa lọ má bá tẹ̀ lọ àlejò gbé mọ́ má lọ. Irú trash wo nìyẹn náà? Báwo ni ẹ̀rọ tí wọ́n ṣe báyìí gan-an? Ẹ máa sọ pé ẹ fẹ́ lówó lọ́wọ́ ok àwọn ẹlẹ́fẹ́ fẹ́ lówó lọ́wọ́ nígbà yìí ó mọ̀ pé ara ìgbéla yẹ tó bá jẹ́ ìwà nílẹ̀ àti jẹ èèyàn kò fún anybody. Ayọ̀ ní Gbódọ̀lá ayé ní Jésù àwọn ọmọ pé a kò ṣe tirẹ̀ dandan. Ẹkún òní o ayọ̀ ní Gbódọ̀lá ayé ní Jésù àwọn ọmọ pé a kò ṣe tèmi dandan. Ẹkún òní o ayọ̀ ní Gbódọ̀lá ẹni bá máa lọ́kọ̀ láyé wọn pé a kúkú jagun ni ó jàre. Ẹkún òní o ayọ̀ ní Gbódọ̀lá Alábí Michael Abíọ́lá ó máa kún iṣẹ́ ọpọlọ. Ẹkún òní o ayọ̀ ní Gbódọ̀lá àní ẹkún òní o ayọ̀ ní Gbódọ̀lá o. Ẹkún òní o ayọ̀ ní Gbódọ̀lá. Bẹ́ẹ̀dá bá ń ṣe làálàá nílé ayé ń bí a sì dàbí pé kò ní dára fún ni. Ẹkún òní o ayọ̀ ní Gbódọ̀lá. Èyí dá mi lórí yékéyéké mi pé lára tó rọ̀jò ilẹ̀ ló ń gbọ́. Ẹni tí ó dára fún nígbà kan rí tó bá yá a bẹ̀rẹ̀ sí ní dára fún. Ọlọ́run kì í ṣèkà ohun rere ló ń ṣe. Ènìyàn ní kí ẹ bẹ̀ o. Ṣàánú mi. Gba ọdún tó fẹ́ dára fún mi báyìí. Ó ti rẹ̀ mí. Pa mí báyìí. Mi ì tí ì parí iṣẹ́ débi pé màá gbowó tí màá gbowó. Ẹkún òní o ayọ̀ ní Gbódọ̀lá. Bàbá mo àpèlú ló ń gbọ́ yín sà. Ẹkún òní o
Yes, èmi náà mọ̀ pé àsìkò ti tó, but mo ti rí àwọn méjì. Obìnrin kan náà ló kù sá. Ẹ dákun ẹ jẹ́ kójú òní lọ sá. Obìnrin kan tí mo wá ẹ jọ. Nínú mi ti fi mí lẹ́yìn sìn nítorí pé mi ò lówó dání àwọn Ọlọ́run rẹ̀ ṣàánú mi. Ẹ̀gbọ́n ẹ̀ ọ̀dà mi àkí ló ṣẹlẹ̀ Mo lè sí nínú ilé Adéọlá tí mo nífẹ̀ẹ́ tó náà ló nífẹ̀ẹ́ mi mo ti fi mí lẹ́yìn sìn lórí ìgbà lówó dání. Ṣé nítorí Adéọlá lè wá dúró sí ibi tẹ̀ ronú? Ṣé kò tó rò mí? Àbúrò mi ṣé kò tó rò mí? Ẹ sábà pé tí ẹ bá kọ́ ní sílẹ̀ ayára fẹ́. Mo tọ́ mi sọ bọ́ mo nífẹ̀ẹ́ Adéọlá gan mo nífẹ̀ẹ́ rẹ̀ gidi gan. Ẹ má wọrí ẹ má ò lè ronú pa Adéọlá màá mú kan náà ọ̀rẹ́ mi máa fi fún yẹn máa fẹ́. Sáwọn ọ̀rẹ́ ẹ̀ tí mi ò mọ̀ ṣé màá tó pé mo ẹ̀sìn fẹ́ máa fẹ́ sìn ṣé wọ́n lè fàbí Adéọlá ni ẹni tí mo dẹ̀ ní tí mo nífẹ̀ẹ́ láti lè tẹ́lẹ̀ tó dẹ̀ ló máa fún mi tó lè dàbí Adéọlá bẹ́ẹ̀ gómìnà àti ẹtí pé ara ti pẹ́. Ṣèbọ̀rẹ́ mi ni mo mọ̀ wá ẹ má wọrí. Mo sì gbọ́ ẹ̀gbọ́n mi máa ń fọ́ ni ẹ wá dúró sí ìbàyẹ̀ ronú nítorí Adéọlá ẹ já lọ jà ẹ. Ẹ̀kún bí ó ayọ̀ lè bó bá dọ̀la èyí dá mi lójú yẹpẹ yẹpẹ mi pé. Mo bá rí kí n fà sọmọ lọ́wọ́ ẹ̀. Òye mi ni ọ̀rẹ́ wa ọ̀gbọ́n ni àbí bò kò yóò rí báwọn. Ẹ̀gbọ́n ti dábàá wọn náà sọpọ́tì àbàbọ̀wò sí pàṣẹ òjò. Dàpọ̀ síbò náà wà pọ̀ ọgbọ̀n nípa arákùnrin tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ pọ̀ wọnú ìlú wa ìwá ṣé bí wọ́n láwọ̀ lù wọ́n tẹ̀ ebi wọ́n lọ́mọ̀ wọn ara ẹ̀ ni tí sì wọ́n ń tẹ̀lé basubasu káàkiri nígbà tá a wá wò wípé ìwọ gẹ́gẹ́ fúnra ara rẹ̀ ó rí nǹkan kan ṣe sí la fi ní àwa bọ̀ kí la fẹ́ ṣe sí i. Kò ní ìtẹ̀ kọ́yẹ́kọ́ tẹ̀lé basubasu basabasa ni ọba máa tẹ̀ ẹ bẹ́ẹ̀ ilẹ̀ ẹ̀gbọ́n tẹ́ ẹ ponú. Ẹ̀yin méjèèjì wá jọ ń gbà ọ̀rọ̀ bí agbègbè ọtí ẹ̀yin èèyàn méjì jẹ nìkan ló ń gbọ́ bẹ́ẹ̀ ẹnì kejì ní mọ̀ pé orí ẹ̀dàkùtà wa ló pò nínú ẹ̀yin méjèèjì. Ṣé kẹ́yìn ọlẹ́sẹ̀ wá bí kẹ́kẹ́sẹ̀ lẹ́sẹ̀ kẹ́sẹ̀ wá máa rojọ́ fèmí bí àti ẹ̀gbọ́n tẹ̀ ó ponú elétè bí sàkí ó ń gba awẹ́ ìwọ ò lè dá jàjà lọ́hùn kọ́ ọjà kí wọ́n yẹ sọmọ́ ọlá kó o gbóyè kò kú rẹ̀ rè kí n wá gbé kí n mọ́ gbé ọlọmọ sùárì kọ́ wá wàrà tèmi ọ̀dà lẹ́yìn ikú rẹ̀ ẹ̀wọ́ àṣẹṣẹ̀ ń bọ̀ ẹ̀wọ́ àṣẹṣẹ̀ wà ń rojọ́ ó ti adìyẹ ládùúgbò tí ẹ bá ṣẹ̀ mú adìyẹ kan dé báyìí àwọn adìyẹ tí wọ́n bá lé tẹ́lẹ̀ wọ́n máa sá ni wọ́n ní gbowó lé lọ́wọ́ rẹ̀ èèyàn wá dé ọ̀sálámọ̀ kò sí sàlámọ̀ lẹ́kùn kò kí wa kò yọjú sáwa tá a nì ta àwa tá a nì gbòòrò àwa tá a nílò àwọn ọmọ onílò àwọn ọmọ onílẹ̀ nígbà tó ń dé o sẹ́wọ̀n yẹ kó wá yọjú sẹ́wà wọ́n yẹ kó wá yọjú sẹ́wà nígbà tí yóò sì wá tó lò ní làákàì kó o fi wá yọjú sáwà ẹ̀yin tẹ́yìn sí ní làákàì wọ́n yẹ kẹ́yìn ò sọ fún un kò sẹ̀ ìgbà tẹ́ bá sẹ̀ kẹsẹ̀ lẹ́sẹ̀ tẹ̀sí wá bá mi. Ìwọ ló dùn mí fún jù ìwọ ló dùn mí tó bá sẹ́wọ̀n tí àwọn ọmọ tíátà ọmọ ẹ̀fẹ̀ jú fún òní tọ́mọ ẹ̀pẹ́ gbowó lẹ̀ láì jẹ́ pé bàbá rẹ̀ ní sí ọ̀fọ̀ àbí bàbá rẹ̀ nílẹ̀ tẹ́gù ebi ẹ̀rí rẹ́rẹ́ǹtì lẹ̀ wọ́n sí bàbá rẹ̀. Tí ẹ bá yẹ pé tíráfù tó bá nǹkan jẹ́ níyì ń sìn ọ̀rẹ́ mi aláfta mo jẹ́rìí rẹ̀ yóò ti bá mi jẹ́ ó lè gbé ọgbẹ́ kúndọ̀ àti ọlọ́wọlé wọn kú tiẹ̀ tó ní kọ́ dọ́dọ̀ mi rárá yóò ti balẹ̀ jẹ́ tí ó ti máa gbọ́ inú ti tẹ́lẹ̀ ọkùnmọ̀jọ ló ti wá rò lé ẹ wá dé àìní ìṣẹ̀fẹsẹ̀ lẹ́sẹ̀ ẹ kẹsẹ̀ léra wọn ọ̀kan ga ọ̀kan kúrú ẹ á dàbí tọ́tọ́ látọ̀ lẹ̀ ẹ bá sapá kan dá kí bí orúkọ ẹlẹ́rìn wá sẹ́ni kankan tó ojo dákun sọ̀rọ̀ ló ń sọ ń gbòòrò ẹ̀nu. Ṣé ìwọ ọmọ yìí pé mọ̀jà mọ̀sálà fi máa kíkanjú lójú ogun ni ológun tó mọ̀jà tí ọmọ sá irú wọn mọ̀ ń gbógun lọ́mọ ní. Ológun díyà ẹ̀rọ ìjà wo ló ti jà nínú ìsìn tẹ́lẹ̀ pé ọmọ ìjà ọmọ sátó pọ̀ ń sábọ̀ àlè ọ̀lẹ́ ní mọ̀ pé kò ní bá fọ̀ yẹ nìkankan tẹ́ máa ń pe yọ́ bá yé yàn ọ̀lẹ́ máa gbé ẹ̀wọ̀ kò ní bá fọ̀ yẹ nìkankan já parí ẹ̀ ọ̀lẹ́ ní ọmọ ṣẹ̀ṣẹ̀ mọ́ ni. nígbò rẹ̀ lọ jà nísìn pápá mi ló ti rìn. pápá rẹ̀ ò ṣe ní tí ebi wọn gbọ́ pé mọ́sálásí wọn ti yẹ ọ lápá níbi lọ jẹ sàárà òpònú aláìníròònù ìsàlẹ̀ bí agolo rọ́ọ̀mù sí wàhálà. Wo Òjó kí la fẹ́ ṣe báyìí kókó tá a wá bọ́ sínú. bí wọn bá wọn ronú wọn ìdá ronú ẹ kò ṣe kọ sáìsì ìtàsẹ nísìnyí pé tóun ọba mọ ẹkú léwu àwọ wa mọ kọ padà lọ bí ó ti wá àmọ́ wí ẹjá pàdé rọlẹ̀ tá a mọ. now you are talking ó ti ń sọ̀rọ̀ nu kò sí ọ̀nà.
Hello engineer ṣe ti wà ní site èmi náà ti ń bọ̀ sí ẹ dúró lé mi ò ní pẹ́ rárá fún àti mo ti wà ní mọ́tò mi fún mi ẹ ṣe àní ẹkún sí i. The Bluetooth device is ready to pair. Bẹ̀dá bá ń ṣe làálàá nílé ayé ń bí, a sì dàbí pé kò ní dára fún ni. Ẹ kúrò ní òwe. Mo ti wà ní site. Ṣé mo pé kí tó máa bọ̀ náà? Mo lẹ wà ń bẹ jáde sí mi. Kí lẹ máa ṣe báyìí sínú ẹ̀ kàn máa mú kéèyàn máa bínú. At least mo pé kí tó máa bọ̀ náà. Ẹ ṣe sọ pé ẹni mi níbà yín lórí sáìtì mọ́ ni. Kí lẹ máa ṣe báyìí sílẹ̀ wọ́n bá mi jàre? Àní mo ti wà ní sáìtì. Ẹ sọ mi pé kí ni? Ẹ má yẹ kí n bá yín jà o. Ṣé fẹ́ máa dà mí láàmú ni? Ẹ pé mi ò ní time náà. Bẹ̀dá bá ń ṣe làálàá nílé ayé ń bí, a sì dàbí pé kò ní dára fún ni. Ẹ kúrò ní òwe, ayọ̀lé bó bá dọ̀la. Èyí dá mi lójú yékéyéké wípé lọ́la tó rògbò ilẹ̀ ló ń bọ̀. Ẹni tí ó dára fún nígbà kan rí tó bá yá a bẹ̀rẹ̀ sí ní dára fún. Ọlọ́run kì í ṣe ohun rere ló ń ṣe, ènìyàn ní kí ẹ bẹ̀ o. Ọ̀rẹ́ mi àbẹ̀ wò ṣe lè kí ni gbogbo eléyìí ṣé máa dà mí láàmú ni. Báàgì ìfàkó kalẹ̀ mo gbé fi. Owó olówó mo kò ti fẹ́ rí bẹ́ẹ̀ o. Ẹ kúrò ní o, ayọ̀ ní bódọ́là o. Ẹ kúrò ní o, ayọ̀ ní bódọ́là. Èwọ́n náà gbọ́ wẹ̀rẹ̀ táwọn sọ, sọ́jọ́ wà gbọ́, táwọn ará ń sùkúù ni. Ẹ wọ́n ẹ jẹ́rù pẹ̀lú Christmas ní láti. Tàlọ́ bàtọ̀ ọ̀la. Mo tá àgbà lè fi ọ̀dà. Ẹ wọ́n ẹ tó bí yóò kú fún wọn. Wọ́n kìnnìkìnnì. Kágùrẹ̀. Wọ́n lọ lè bá a mọ̀. Àwọn onífíìmù ṣé bá ṣe fíìmù bí? Àìgbowó lọ́wọ́. Wo bí? Sórí àwọn tó wọ yìí. Àwọn làwọn nílẹ̀. Táwọn ṣe ń tàbí ṣe ń bì. Kí ni a máa ṣe? Àwọn gbowó ni. Tí ẹnìkan bá kú tí ẹ fẹ́ gbé sáré. Kí ni a máa ṣe? Àgbowó. Tí ẹ bá fẹ́ gbé sọ́kàwé. Kí ni a máa ṣe? Àgbowó. Nígbà tí ilé ẹnìkan wó tọ́fẹ́ tó kọ́. Kí ni a ṣe? Àgbowó. Àgbowó lọ́wọ́. Àgbowó lọ́wọ́. Wọ́n bá mi láyà. Ó ní gọ́ọ̀lù láti dá mi láyà. Ayé sì kò sọ. Sórí ilé ni ilẹ̀ kẹ́tì ẹ̀ ọmọ àpárẹ̀. Ọmọ àpárẹ̀ ni. Stand up! Stand up!
ó yìí máa yàgbé ara ó ti yàgbé ó dẹ̀ kí ẹ ẹ̀fọ́ ìtì yóò yé ni. ẹni tí ó dára fún nígbà kan rí tó bá yá á bẹ̀rẹ̀ sí ní dára fún Ọlọ́run kì í ṣèkà rere ló ń ṣe. júmijùmi irú kírìmù àwọn olóyún tó tára rẹ̀ fi ń dán tó báyìí ẹ̀yin ará Èkó. kí ni ṣé ilé rẹ̀ ó ra kírìmù tí mo rà ní. tí òrò wá pin ni. kò ń ṣe tààrọ pin lélẹ́yìí o gbá tí mo ní kẹ́ kúrò nínú abúlé kẹ́yìn ni màá bọ̀ wá sí kòkè máa jayé ọlọ́ba ẹ sọ pé ẹ lọ. ìwálẹ̀ já ọ̀rọ̀ àdúró lẹ́gbẹ̀ẹ́ gẹ́gẹ́dẹ̀ tí wà báyìí o. jẹ́gẹ́dẹ́ ni bọ̀bọ̀ tó ń fẹ́ yẹn bọ̀bọ̀ jọ́sìn yẹn tó ń fẹ́ yẹn. ṣé bọ̀bọ̀ tẹ́lẹ̀ yẹn. ẹ tún padà sẹ́yìn èmi ò máa fẹ́ yẹn ọmọ azin get mo ti wà tán ní high level kíláàsì mi ti ju ti bọ̀bọ̀ yẹn lọ. sáàmù rọra àwọn ìyàwó ń lò yàn. ẹ jẹjẹjẹ má gbé yẹn wá ṣé tọ́mátì máa lò ṣé rùmí lọ́ máa lò rí ṣé mo jẹ́ tán lè lò lójú yín ni. ẹni tí ó dára fún nígbà kan rí ó wà lára yìí abẹ́rẹ́ sí ní dára fún lẹ sọ wípé kí máa fẹ́ olóṣù. kì í ṣèkà rere ló ń ṣe ènìyàn ní kí ẹ bẹ̀ o. ẹ káàárọ̀ ẹ káàárọ̀. ọkọ mi wọ́n ní ọ̀rẹ́ níyì. èmi ni ẹ káàárọ̀. ọjọ́ mẹ́ta. yes ma. àwọn ọmọ mi nǹkan. dáadáa náà. ẹ̀pẹ̀lẹ́. yes ma. sí ọ̀ sí ọ̀nu. bá a ṣe bí nínú ìyá mi ní owó gààrí tẹ́ rà ní ìjàrùn pé kí n gbà wá. owó gààrí kó wá sówó náà mi báyìí dákọ̀ọ̀kọ̀ mi tó bá padà wá ń jọ mi ń wò fún. lọ́jọ́ wo. jọba rí ìwọ mi wá. ìyá ṣé ìgbọ́dọ̀ ní gbòòrò ẹnu. láti ìjàrùn tẹ́ ẹ ti ra gààrí tí ìyá mi sì fẹ́ lọ sọ́jà lórí ẹ wá níjọ́ tẹ́ ẹ bá tó rówó lẹ́ẹ̀tọ́ san ẹ dákun bẹ́yìn ṣe wá gbà wọn o tẹ́ níjọ́ tẹ́ ẹ bá tó rówó lẹ́ẹ̀tọ́ san kẹ́lómi náà tó wá gbà kó níjọ́ tó ń bá tó rówó lòun ó tó san ẹ dákun ṣé ẹ fẹ́ sọ ìyá mi dolórí ibùkún ni. ẹ gbà mẹ́tò rí ọlọ ó ní ọ̀padà wàá hùn tí ì lówó lọ́wọ́ kí ló tó mọ̀ ṣe báyìí gan-an ó fẹ́ gbà kan mí bẹ́ẹ̀ ni. ǹdẹ́ mi fẹ́ gbà ń bẹ̀ ẹ dákun bẹ́yìn ṣe gbà hùn kẹ́lómi náà tún gbà ẹ dákun ṣé kí ìyá mi ibi láti fẹ́ tó lówó tí wọ́n fi mú lọ́jà lọ́rọ̀jà mi. ẹ wọlé gbé gàrí jáde kí n mọ gbé lọ. bàbá o èwo la ṣẹlẹ̀ tí mò ń gbáriwo ní lọ́tò ló ṣe kàkà lóyún. owó gàrí tá a mọ̀ gbà ní o. ọmọ mi ṣe sùúrù wọ́n san má bínú bá mi bẹ màmá rẹ. sẹ́yìn náà gbọ́dọ̀ burúkú ní gbòòrò ẹnu ṣé gbọ́dọ̀ burúkú ti ń jáde lẹ́nu yín ẹ san sọ́rọ̀ lè ní ẹ san lẹ́yìn kan tẹ́ ẹ̀mẹ̀ mú fìlà yìí torí yín ọ̀dà fìlà dùn ó tẹ́ ẹ fẹ́ bọ̀yà èmi ò gbowó kí n tó kú òǹbí o n ó gbowó kí n tó kú òǹbí torí òrìṣà bó ò lè gbè mí ṣé bí mo ṣe bá mi òrìṣà tábàtìsì fún ìdíje ogún ọdún yóò bá gbé ni èyí á máa padà lẹ́yìn rẹ̀ ni ọmọ yín níyàbí kílẹ̀ tí ìpè tó borí burúkú lè kó látijọ́ yìí tọkọ̀ tí ọmọ mi láti gbà bí àjò ọba gbè kí ló dé tí ọmọ ọbọ̀ wálé lẹ́yìn kan tẹ́ ẹ̀kọ́ kẹ́kẹ́ tẹ́ ẹ̀gbẹ̀mú tẹ́ ẹ̀tura tẹ́ ẹ̀sì fàlábọ́lábọ́ yìí àbẹ́wò àwọn oúnjẹ kan náà fọ́fọ́fọ́ bíi tiwọn lù ní ẹ̀wọ̀n lẹ́sìn tán kó síbi ti gba ayé sàǹgàrí ẹ̀wọ̀n tẹ́ ẹ fẹ́ gbọ́ bí n bá padà wá tí n bá bówó gààrí lẹ̀ ẹ wò ẹ gbà pẹ̀lú tá a bá fà tá a fà tí ó jàmbá yìí níná pè ní sàn. ayọ̀ ní bódọ́là o ẹkú òní o ayọ̀ ní bódọ́là ọ̀rẹ́ mi tújú ká ọjọ́ ayọ̀ rẹ̀ ń bọ̀. ó ti wá sùn mí báyìí kí ni mo fẹ́ ṣe gan èmi ni mò ń sọ́fà kiri yìí mo tún wá ṣàdédé rówó kí ni mo fẹ́ ṣe náà owó nù ń lé o mo wá ń jìyà mo ti jẹ nǹkan alátaǹsì ó ti tọ́sẹ̀ méjì ṣé mi ò ní gbówó lọ sí station báyìí kàn ń gbé lọ sí police station. bẹ́ẹ̀dá bá ń ṣe làálàá nílé ayé ń bí a sì dàbí pé kò ní í dára fún ni. ẹkú òní o ayọ̀ ní bó bá dọ̀la èyí dá mi lójú yékéyéké wípé bàlá tó rọ̀gọ̀ ilẹ̀ ló ń bọ̀ ẹni tí ó dára fún nígbà kan rí tó bá yá á bẹ̀rẹ̀ sí ní dára fún Ọlọ́run kì í ṣèkà ohun rere ló ń ṣe ènìyàn ní kí ẹ bẹ̀ o. ẹkú òní o ayọ̀ ní bódọ́là o ẹkú òní o
ayọ̀ ní bọ́dọ̀lá. Àní ẹkún òní o ayọ̀ ní bọ́dọ̀lá o. Ẹkún òní o ayọ̀ ní bọ́dọ̀lá. Ọ̀rẹ́ mi tújú ká ọjọ́ ayọ̀ rẹ̀ ń bọ̀ ó jàre. Ẹkún òní o ayọ̀ ní bọ́dọ̀lá. Màá pẹ́ wá bó búlọ́ọ̀kù ṣe rí báyìí. Ọ̀gá mi ò mọ̀ ọwọ́ mi ló ti ṣe fọ́. Níyì àbí ní tẹ àbí kí ni wọ́n ṣe tó kọ̀ rẹ ná? Níyì nìkan. Níyì òye ṣe níyì ní tẹ àbí kí ni ò níyì kankan ó tó ò lé níyì àtàárọ̀ tó ti délé sẹ́bì ni mo yàn pé àsìkiri ò lè bá tẹ̀yàn pé orí burúkú ló gbé wáyé lẹ́nu ní tó débì a sì ní aṣọ́lá náà ní onígbà tá a rẹ tó ń rìn káàkiri lẹ́sẹ̀ kùkú tani ọ̀sán lànà lẹ́nu ní tá a mọ̀ délé sẹ́ wádùú búlọ́ọ̀kù tó ti fọ́. Ẹ má bínú ọ̀gá mi ò mọ̀ mi lè mọ̀ fọ́ búlọ́ọ̀kù. Ọmọdé tó ṣẹlẹ̀ báyìí sọ́sáàdì mẹ́ta ń ta búlọ́ọ̀kù kọ̀ọ̀kan ní sùúrù 200 là ń ta búlọ́ọ̀kù kọ̀ọ̀kan. Ò ní owó sẹ́yìn kan gbà bí lónìí o mọ bẹ́ẹ̀ mi lẹ́bẹ̀ yá o mọ bẹ́ẹ̀ mi lẹ́bẹ̀ yá tó bá yá ó kò ní ọ̀dọ̀ ò ní owó sẹ́yìn kan gbà mọ́ o. Mi ò mọ̀ ọ̀gá ẹ jọ̀ọ́ ẹ dákun. Irú ayé wo gan ni mo wá yìí? Tí mo tó ti ń ṣiṣẹ́ tó tún ní mi tó ní irú gbà látàrọ̀ ẹwà dúró búlọ́ọ̀kù tí mo ti tọ̀. Ó ti wá sú mi Ọlọ́run ṣàánú mi kí mo fẹ́ ṣe báyìí. Ẹwà bí mo ti ń jìyà ó ti sú mi. Kí mi wà tún ní rówó gan gbà báyìí látàrọ̀ tí mo ti ń ṣiṣẹ́. Ọlọ́run ṣàánú mi. Kí mo tún fẹ́ ṣe tí mo tún ń manage ara mi ní báyìí mi mọ nǹkan tí mo tún fẹ́ ṣe mọ́ báyìí Ọlọ́run ṣàánú mi. Ìwà dúró wa láti mo ti ṣe látàrọ̀ kí mi wà tún ní gbówó ọ̀gbọ̀n báyìí. Ọlọ́run ṣàánú mi. Ìgbówó ọ̀gbọ̀n báyìí. Ó yẹ kó máa lọlé. No. Rárá. Ẹ̀yin náà ẹ̀wọ̀n kan. Ẹ wà tọ́dún tí mo ti kúrò lóko. Ikú mo wà mi ò rí nǹkan ránṣẹ́ sáwọn pẹ́rẹ́ǹtì mi níbẹ̀. Àkàwé kò sí iṣẹ́. Kí wọ́n fẹ́ ṣe? Wá kọ́ mi mọ̀ ṣe o. Àwọn pẹ́rẹ́ǹtì wọ́dà tó ti kọ́ wa pé ká má mú nǹkan ní nǹkan mọ́ tiwa. Ẹ̀yin náà tó wo nǹkan tí tíjì náà ṣe fún mi. Kí n wá ṣoògùn owó. Ẹ dà ṣoògùn owó lọ́rọ̀ mi kan. Ṣé oògùn owó ni ọ̀rọ̀ mi tó kàn? Ládùúgbò bí mo ṣe jìyà tó. Ọlọ́run tó wá ṣàdédé rán áńgẹ́lì sí mi ó bá mi gbówó wá. Èmi á lọ náwó èmi á lọ máa dá owó èmi á lọ máa fi jayé o. Owó mo kàn gbowó sílé owó kàn wà nílé. Ìyá dẹ̀ ń jẹ mí ń ta. Ọlọ́run wá kọ́ mi wọ́n ṣe kí mo fẹ́ ṣe Ọlọ́run ṣàánú fún mi. Ọlọ́run wá ràn mí lọ́wọ́. Ìyà yìí ti pọ̀ jù ó ti pọ̀ jù. Kí ni kí n ṣe báyìí o? Àbí kí n dá owó yẹn padà ni? Gàrí ni mo ń mu yìí. Gàrí ni lọ́sàn-án, gàrí ni lálẹ́, gàrí ni láàárọ̀. Gbogbo inú mi kò sí nǹkan tó jẹ́ nǹkan ilépo àbí nǹkan alátàndé mọ́. Kí mo fẹ́ ṣe? Ọlọ́run máa lọ wo àdírẹ́sì mo rí níbi owó yẹn máa lọ fi trace ẹ̀ máa dá owó yẹn padà fẹ́ ni ẹ̀ máa dá padà. Èmi ìfẹ́ mú nǹkan nìkan. Ayọ̀ ní bọ́dọ̀lá ayé ní Jésù àwọn ọmọ pé a kò ṣe tirẹ̀. Ìjàgbá ní àbíkẹ́ mọ́ bí bẹ́ẹ̀ ṣe wọ́n ti pè ọ́ ni. Ṣé bí mo ṣe kìlọ̀ fún ọ? Tí mo ní ọmọ ṣàtúwà owó ní olófin mo ní ọmọ ṣàtúwà owó òde jẹ́ o. Àṣẹ tó ṣàtúwà lọ́jọ́ kìíní ọpá lórí ni. Ibùdó kó tó tẹ́lẹ̀ ọjọ́ kẹ̀kẹ́ lọ́wọ́. Àgbámọ̀ èrè tó bá síbẹ̀ yóò yọ̀wọ̀ lórí ṣaṣaṣa ni. Tí mo sì ṣe kìlọ̀ fún ọ. Bàbá mo ń gbìyànjú kíní yìí. Mo sáré. Bàbá mi tí ì rí mi tí ì ọmọbìnrin. Mo wò kò ní ṣe ń sọ̀rọ̀. Mo wà gbé dání ẹni ṣe ń sọ̀rọ̀. Àgbà jábíjábíjábí o. Àánú rẹ̀ sì ṣí mi. Àánú rẹ̀ ṣí mi ni. Bàbá mo wá kíní. Mo tún ti gbé everybody bàbá mo wà ní ìsún. Bàbá sùn ó sùn ni. Ẹ bá ṣe wá wèrè. Tí bá tẹ̀mí tí mo ń lọ bí àwọn gbarumọ̀lẹ̀. Wọ́n ti bínú jọ. Wọ́n torí èdè mi ò sọ fún ọ yìí. Àǹfààní tèmi lè ṣe fún ọ̀gbẹ̀yìn lélẹ̀. Torí pé àlè rẹ̀ lẹ́rù orí káfàtẹ́ni láwọ́. Ó ti yẹ ọjọ́ mẹ́ta péré mo fún ọ. Kò fi wá nǹkan ètùtù wá. Tó àbá rí olùwọ̀. Ẹ̀yin ayé o. Àánú mi sì ṣe ọ́. Ìyàwó rẹ̀ ọ̀ jàjà. Kì í ṣe pé ọ̀ jàjà lásán. Ìhò ọmọlúwàbí. Torí wọ́n bínú jọ gẹ́. 3 days ọjọ́ mẹ́ta. Ọjọ́ mẹ́ta. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Bàbá ẹjọ́. Àwọn yóò kájọ ọmọ fi jẹ kó bá mi kó ti lọ. Lórí burúkú lélẹ̀ ni. Ẹjọ́ náà bàbá
3 days. Adéọlá Adéọlá màá lò ó Adéọlá ni o màá lò ẹ̀. Yes. Ayé ni Jésù àwọn mọ̀ pé àkúnṣe tirẹ̀ dandan. Ẹkún òní o, ayọ̀ ni gbọ́dọ̀. Ẹ kú jókòó máa ẹ̀yin mò ń kí máa ẹ pẹ̀lẹ́ máa. Kí ló ṣe? Àmọ́ ní wá kí náà ni. Kí ló máa tó ń pẹ̀lẹ́? Àgbo gbòrògbòdìẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí máa. Lágbolé. Ọlọ́run fòpin sí mà. Ọlọ́run tó pàkó lọ sí ní padà. Ìkóyín tó ti lọ Ọlọ́run kò padà nà. Wọ́n bí ṣe ń ṣe yín ní sàwánú mà. Ẹ pẹ̀lẹ́ máa. Èyí ní bí ṣe ń dùn yín ń dùn èmi náà mà. Àrùn tí sogójì ní sọ̀dún. Etí bá ń sabóyá dé wọ́n ní gbogbo lóya ní ìsìn. Ó dúró fún ilé tá a wọ̀ yìí mà. Gbogbo àkólọ tó lọ Ọlọ́run ó dá padà mà. Bí ṣe ń ṣe yín ní ṣe ní tí ṣe dùn mí jù ni pé kó tẹ̀ mọ́ lọ àfẹ́ sálárì tá a fẹ́ gbà yìí torí pé mo ti ní bọ́jẹ̀tì fún mà. Jàbílání. Màá. Kí ló fẹ́? Ẹ rí bó wà lásán náà ní ìsìn torí pé ẹnu ń gbogbo àárín nǹkan fi gbé. Bẹ́ẹ̀ni ṣe ń gbẹ ní kódà wòsíwòsí gbogbo nǹkan ní ìṣẹ̀lẹ̀ yìí ò ti wà yé mi mọ́. Kálógun ayé yìí ní ìsìn á mọ̀ bá gbẹ̀gbọ́. Jàbílání. Màá. Ẹjọ́ ẹ̀ ti pọ̀jù kí ló fẹ́? Sálárì tí yín tí ń kọlẹ̀ fún náà ní ìsìn ó láyé sí ní bọ́jẹ̀tì fún. Sálárì ta ni? Etí tí wa náà ni. Sálárì ẹ̀yin mélòó? Àmì àtàwọn ará ilé mi ni sà. Lẹ́nu géètì. Àmì búrẹ́dì mi náà wọn. Tó ti búrẹ́dì tí bá rí mi bí náà máa yẹ kú tí bá jẹ náà máa. Jàbílání. Màá. Orí rẹ̀ kan tóbi. Kò sí nǹkan kan nù ẹ̀. Èló ni sálárì rẹ̀? 25,000 gbà láti gbẹ́lẹ́ máa fi kún lọ́sùn. 25,000. Bẹ́ẹ̀ni. Nínú 200 million. Láwọ̀ gbà. Kò sọ̀rọ̀ 25,000. Jàbílání. Orí rẹ̀ ti dà. Orí rẹ̀ kan tóbi ni. Kò sí nǹkan kan nínú ẹ̀. Ó ga fẹ́ o. Ó yá kó ṣì kúrò wájú. Ẹ má bínú mọ́. Mo ní kókó ṣì lọ. Mo ti tẹ̀jà fẹ́ iye báńkì mi sí GGT màá yẹ Mozambique mọ́. Màá tọ́jà fẹ́ sí kó ṣì lọ́jọ́. Ọmọ olóorun elébi òṣì 25,000 nínú 200 million. Ayayayayayayaya. Ayé ni Jésù àwọn mọ̀ pé àkúnṣe tirẹ̀ dandan. Ẹkún òní o, ayọ̀ ni gbọ́dọ̀. والله مخرج ما كنتم تكتمون إن الذين قالوا ربنا الله. Assalamualaikum sir. Waalaikum salam. Ẹ rà lájú, wọ́n béèrè yín. Ok, ẹnìkan wọlé. Ẹ wọlé sàn. إن الذين قالوا ربنا الله والذين. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Waalaikum salam warahmatullahi. Àkójọ mẹ́ta. Lọ́mẹ́ta, fámílì ńkọ́? Alhamdulillah. Bóyá ní sẹ́? Ṣé sí ọ̀nà? Ara àánú gbà. Ẹ rí i pé ẹ ti ṣàfẹ́rí mi ti pẹ́, kò sí nǹkan tó fà á ju wípé lórí bísínẹ́sì mi mo ń dúpẹ́ fọ́lọ́run tí gbogbo ẹ̀ tí Ọlọ́run ṣe, ṣùgbọ́n mo ṣàfẹ́rí ọmọ àti bímọ ń jẹ́ kókó fún mi. Mo wá rí i pé kò sẹ́ni tí mo lè sádi tó ju Ọlọ́run lọ tànàbọ̀ ọmọ, ṣùgbọ́n àrọ́lọ́ àránàbì, ṣùgbọ́n èyí tá a fi mọ̀ pọ̀ lọ́nbẹ náà ni èyí mo fi wá ní kí n wá ẹ̀ wípé wọ́n máa sọ pé àlèwò là máa wà lọ́sàtì láàbí ẹ̀ pé èèyàn àáfà ẹ̀ náà la fi mọ̀ pé ọlọ́nbẹ ẹ dákun bẹ́ẹ̀ bá wá ṣe mí tó jẹ́ pé mi náà ní yàgàn láyé bí èèyàn lówó tí èèyàn lọ́lá tí ọba sọmọ ń bẹ̀ ìṣẹ́rò ni ẹ dákun torí Ọlọ́run ìmọ̀ fi sáwá báyìí. Adúpẹ́ fọ́lọ́run torí pé wọ́n ní máa ń ṣàkárà fàkárà ẹni bá manúrò yọmọ pẹ́ dá la in sakartum la azidannakum wa la in kafartum la azabi lasadid. Téèyàn bá sì dúpẹ́ àná yóò gbà mí ni inú mi dùn pé ẹ kọ́kọ́ dúpẹ́ pé ìgbà tí nǹkan ò dáa ẹ wá bọ́ Ọlọ́run ṣe èyí tó wá kù náà ọ̀rọ̀ Ọlọ́run lọ́rùn láti ṣe àmọ́ tọ́jọ́ Ọlọ́run ṣe bẹ́ẹ̀ yẹn ni wípé anasu alimujarabu àwọn èèyàn aládàáwò ni wá Ọlọ́run dá àdánwò torí àwọn èèyàn ni kì í ṣe torí ẹranko kì í ṣe torí àlìjànú. Ẹ wá máa fi dágbàgbọ́ wa wò pé bóyá ìjẹ́ lóòótọ́ la gbà fóun àbí torí pé tá à ń wá la fi ń sìn òun ó tún máa fi ń káyàn pé kéèyàn tún lè súnmọ́ òun sí kò sí pé bákan ni mo jẹ́ mọ́ sí ọ̀kan. Ẹ rí i pé òjíṣẹ́ aláàánú Muhammad òun náà pa sùúrù nǹkan yìí ó fẹ́ àwọn adélébọ̀ tán ti bímọ rí wọ́n sì bímọ fún ó wá fẹ́ ìyá ńlá wa Nana Aisha tó yẹ pé òun lọ́wọ́ kọ́ sílẹ̀kùn òun lọ́wọ́ kọ́ jábàálẹ̀ rẹ̀ kò sì rọ́mọ bí bọ́lá ń ṣe fẹ́ràn nábì tó bàbá rẹ̀ tó bá yẹ pé bẹ́ẹ̀ ni ó yẹ kó fọwọ́ ra Aisha la kó sì lóyún ni àmọ́ Ọlọ́run fi títóbi rẹ̀ ó fi hàn nínú ọlá rẹ̀ ó fi hàn pé kò sẹ́ni tó kọjá àdánwò. Mo ń ṣàdúrà ọ̀kan o kódà mo jẹ́ mùmínì ọ̀kan mo jẹ́ aláwọ̀ ọ̀kan mo jẹ́ kìrìsìtẹ́nì ọ̀kan
ọlọ́run bó ṣe wù yàrá bó ni máa ń yàṣà rẹ̀ náà bó ṣe wù ú ìní máa ń sọ ọlọ́run kọ́ dírò aláàmọ́ yàṣà gbogbo nǹkan lọ́lọ́run lágbára lé lórí. man saka musibati nasalati bihi wa qad sakani wa laysa misliman yusika. Ànábì Dáúdù nínú tírà rẹ̀ wọ́n ní ẹni tí bá ń pariwo tí ń banújẹ́ tí ń gbára sánlẹ̀ lórí àdánwò kan ọlọ́run ní criticize mi ọlọ́run níwọ̀n ajé ó yé pé wà laysa misliman yusika gbogbo bí ṣe wá ń pariwo tí ń làmẹ́ǹtì káàkiri ìmí ọlọ́run tó máa kàn fún ni torí pé kò sẹ́ni téèyàn máa ń sábà tójú ìmí ọlọ́run ọba lọ ẹ wá sáde ọlọ́run ọlọ́run ọdẹ dá yín lọ kò sí ní tó le níbẹ̀ tí nǹkan bá ìgbà ṣẹlẹ̀ rí lọ́yẹ kéèyàn sá níbo lèèyàn wà sá lọ tójú ọ̀dọ̀ ọlọ́run lọ ọ̀dọ̀ ọlọ́run lọ sá lọ ọlọ́run náà lábàá yín pé torí kò sí ní tójú àdúrà lọ ọlọ́run ni ó lè ṣe ohun gbogbo ní tẹ́lẹ̀ wo yìí ó ti ṣẹlẹ̀ sáwọn ànábì ọlọ́run sẹ́yìn ó ṣẹlẹ̀ sáà náà Muhammad ó ṣẹlẹ̀ sáà bí mọ̀ránà tó fẹ́ Hánà torí pé kí ni Hánà náà ó ṣàìrójú ojú ọmọ pọ́n fáìmọye ọdún ó lé ní 80 years kó tó wá wò pé ó wá jókòó sábẹ́ igi nàjú ń ronú lọ́wọ́ gbọ́n àwọn ẹyẹ tó ń pariwo tó ń ṣe ogbẹ̀ lọ́wọ́ gbójú sókè tó wá pé àwọn ẹyẹ ní wà pé irú àrà wo náà dà ó rí i pé ìtọ́jẹ́ ìyá ń fẹnu gbé oúnjẹ sí àwọn ọmọ lẹ́nu èyí tó tún á jẹ́ oje tí tó ń sún bẹ̀ tó jẹ́ omi tó wá fẹnu gbù náà ń gbà ń gbé sáwọn ọmọ lẹ́nu ìlànà àfi wá fọlá àwọn ẹyẹ ọ̀bẹ̀lọ̀ pẹ̀lú ẹyẹ ní fọ́mọ rẹ̀ lóúnjẹ yìí tó yẹ pé tọmọ rẹ̀ bá sì dàgbà yóò fò lọ ni wọ́n lá àwọn ẹyẹ ìfún mi náà lọ́mọ tí ó sìn ọ́ tájọ sìn ọ́ ọlọ́run fi á ní ìrọ̀lẹ́ mọ̀láíkà Jìbìrìlù nítorí rẹ̀ bá ń fàṣẹ sí fún àkọ́pá fún lọ́mọ àmọ́ torí pọ́ bẹ àwọ̀ ọlọ́run ọmọ pàwọ́ la lè ṣe iná fi fún oyún tí Hánà wá nígbà náà ló di Máríámọ̀ ló fi bí Máríámọ̀ ẹ wá wo bí Máríámọ̀ bọ́lọ́run sì wá dá lọ́lá ló ju gbóbìnrin lọ láyé so ẹ má wò pé bóyá àdánwò kan ni àbí nǹkan ọlọ́run fẹ́ kẹ́ tún sábà òun náà ni ẹni tí bá ń ṣègbéraga pé òun ò ní bẹ lọ́n òun ò ṣe kankan tí ò nígbàgbọ́ nínú àdúrà ọlọ́run ní pé èmi ọlọ́run ọbọ̀ fàdánwò mi kan tí màá yẹ̀yẹ́ rẹ̀ tó tún délé lọ so ẹ fọkàn balẹ̀ sẹ́ nígbàgbọ́ nínú ọlọ́run. ní ìbá nígbàgbọ́ ìní wá sọ́dọ̀ àbá yín ṣàdúrà ọlọ́jọ́ mẹ́ta kan tó ti yé yín tábà parí àdúrà náà wà pé yẹn padà wá àmọ́ tábà ti ń ṣàdúrà yẹn náà gba lọ́fíńdà kan tí ẹ máa lò ọlọ́run sì ṣe ní rọrùn tó ti yé yín ẹ fọkàn balẹ̀ ṣáàlà ṣé bá yín mú níyàn. pé àkókò jagun ni ó jàre ẹkún òní o ayọ̀ ní gbọ́dọ̀lá Alábí Michael. lọ́fíńdà tí màá fún yìí ẹ̀mẹ́ta lójúmọ́ ilé máa lò àárọ̀ ọ̀sán alẹ́ ẹ máa dà sómi ẹ máa fi sanra ẹ sì tún máa fi ra ọwọ́ náà tó ti yẹn tó ti ẹ máa lò bá àfọ̀dọ́ mẹ́ta ẹ máa padà lọ́jọ́ kẹta. ṣé nígbàgbọ́ inú àdúrà. àti màá nígbàgbọ́ nítọ̀yìn wà. ọlọ́run gbàdúrà ẹ fọkàn balẹ̀ ṣáàlà ara mi gbà á gbọ́ ìwọ̀n ọmọ á sì gbọ́ ìyá á fi inú sórí afẹ́ ìgbọ́ ọmọ bọ̀ náà ẹ káàrọ̀ ẹ ṣe gàṣà. pé àkókò jagun ni ó jàre ẹkún òní o ayọ̀ ní gbọ́dọ̀lá Alábí Michael Abíọ́lá ó máa fún iṣẹ́ ọpọlọ ẹkún òní o ayọ̀ ní gbọ́dọ̀lá àbí àbàbọ̀ kò wà láwọn ayọ̀ ní gbọ́dọ̀lá o ẹkún òní o ayọ̀ ní gbọ́dọ̀lá. ẹ ká sọ. wèrè wo nù. tọrọ owó ẹ tọrọ owó ọ̀nbùlì kíni mi wà tọrọ owó. ẹ kí wàá lè láti. àwọn tó ń lé ní mo fẹ́ rí. wọ́n wà ní ayé kí ló dé. yóò bá ti wá ọ̀rẹ́ jóde ọ̀la mo ṣe wà ní bí lọ rí Lázara. mo sì lé báyìí. ó dẹ̀ wà very important. ẹ gbá wàhálà yìí ti ń pọ̀ ju ó wà very important kí ni. àní mo sì lé ẹ mọ̀ bá mi ti yẹ ni kí ló dé bẹ́ẹ̀ sì wọ́n wá náà tẹ̀lé kó sápá wọlé wá bá yà tíyà mi lọ́sì ẹ kó sápá bá yà ìyá lọ́sì ẹ̀yin náà mo sọ ẹ̀ dálẹ̀ náà. orí ẹ̀ náà ló jẹ́ kí n gbé kíní tán lọ́sì yìí wá síbi. lọ́sì bọ̀ sọ́ọ̀dì nìyẹn. Jàbílánì kí ló pariwo. sáfẹ́ ìṣẹ̀lẹ̀ wà káyọ̀ bọ̀ máa ń dùn rẹ̀ bà. jẹ́ kó wọlé kí ló fẹ́. kí ló dé tí yìí ní báyìí tí ìtọ́ ẹ lọ́dún kúta. ọmọ
máa ní ẹsẹ̀ subject 1 meter. Kí ló máa ń ṣe ọtí máa ń pariwo jù? Mama! Màrọ̀lá gẹ́sẹ̀ ní ìrètí carry out. You have to step carefully and cautiously. Dúró lọ́jà bí ló máa ń ṣe é lónìí. Má bínú mà. Olóde lẹ́bẹ̀ẹ́bẹ̀ kan. Ó dẹ̀ gbé báàgì yìí lọ. Ó dẹ̀ kọ́ bá chẹ́kẹ̀. Kó má lọ jẹ́ Boko Haram, IPOB àbí X-Men. Olóde ti lé sí. Kó má lọ bọ́ǹbù wọn lé. Ẹ gẹ́tì mà. Ẹjọ́ ẹ̀pọ̀. Sọ́bí tó ń lọ. Ibi tí mo sùn sí. Táyìn ẹ̀rẹ̀ make up. So ẹ wá gbàgbé báàgì sílẹ̀. So ẹ wá lọ sí mọ́ṣáàrì ṣáàgbé. So ni wọ́n á try mo gbé lọlé. Mo check inú ẹ̀ mo ní address. Mo lẹ̀ lọ. Ẹ ti lè gbé lọlé. Then you must be a thief. Àní o ti máa ń sọ̀rọ̀ jù. Nǹkan ní nǹkan pẹ̀lú gbé lọlé ni. Orí náà lẹ̀. Àbúgbé lẹ́yìn mọ́tò mi. Àtọ̀rọ̀ yìí tí mo sùn sí mo ṣe lọ ṣiṣẹ́ mi sùn mo wá ní kí n rest again. Eléyìí tí mo kú mà. Mo kú wà mí lè kú lọ. Sọ̀rọ̀ wọn ni wà tí mo rí. Ó yá lọ́sẹ̀. Ẹkún òní o, ayọ̀ ní gbọ́dọ̀lá. Àní ẹkún òní o, ayọ̀ ní gbọ́dọ̀lá o. Ẹkún òní o, ayọ̀ ní gbọ́dọ̀lá. Adéọlá, amú mi rí wípé ẹni tẹ́ fi sílẹ̀ yìí òun gbogbo ni adé orí yín. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n nítorí ọrọ̀ ayé yìí ẹ ti tẹ̀lé ẹlòmíràn lọ. Ṣé wá rí ẹni tẹ́ tẹ̀lé yẹn olóògùn owó ni. Bẹ́ẹ̀ ni, ó sì ti lo ògo yín, ó ti lò mọ́ tiẹ̀. Ṣé mi ti bá mi? Bẹ́ẹ̀ ni, ó ti lo ògo yín, ó ti lò mọ́ ti tiẹ̀. Ègbé ni fún ẹni tí a fi rán tí kò jíṣẹ́. Ègbé sì ni fún ẹni tí a kò fi rán tó ń jíṣẹ́. Ó ti lo ògo yín. Pásítọ̀, tèmi ti bá mi, ayé mi ti bàjẹ́. Pásítọ̀, lóòótọ́, ọmọ arákùnrin tí mo fẹ́ sí, àtiwá tí mo ti ń fẹ́, ayé mi ò balance. Fọ̀níkúfọ̀lá dìde ńlẹ̀ ní tínú bá rú mi lé ní eré máa fọ́ mi lọ́la. Tí bá dé lọ complain hospital, ó máa jẹ́ kó yé mi pé àwọn orí kankan tó ń ṣe mí. Àṣé mi ni mo fọwọ́ ara mi ṣe ra mi. Ni mo ṣe ń pé kí n wá bá yín kẹ́ bá mi wọ̀rọ̀ ayé mi ti bàjẹ́. Báwo tó ṣe bẹ́ẹ̀ ṣe máa wo mí lélẹ̀. Sísá Yọlá tí yóò ní bàjẹ́. Má sọ kí wá ló kù. Ṣé ẹ rí ọ̀nà àbáyọ wà? Bẹ́ẹ̀ ni ọ̀nà àbáyọ wà. A gba àdúrà ọlọ́jọ́ 9 pẹ̀lú àwẹ̀. Bẹ́ẹ̀ ni, màá dẹ̀ pé àwọn afàdúrà jagun nínú ìjọ. Wọ́n wá gbàdúrà fún wa fún ọjọ́ 9. Mo gbàdúrà, mo gbọ́ Ọlọ́run gbọ́ wípé kí ọjọ́ 9 tó pé ìyanu máa ṣẹlẹ̀. Ṣé lè tó pásítọ̀? Bẹ́ẹ̀ ni, tí a bẹ́ẹ̀ ti lè gbàdúrà ọlọ́jọ́ 9 yìí pẹ̀lú àwẹ̀, nǹkan máa yí padà. Mo gbọ́ Ọlọ́run gbọ́ pé nǹkan máa yí padà. Ǹjẹ́ máa dùn pásítọ̀? Ẹ fọkànbalẹ̀. Tó bá rí bẹ́ẹ̀ pásítọ̀, má darapọ̀ mọ́ ilé ìjọsìn yìí torí inú mi máa dùn gan tí Ọlọ́run bá lè ṣe lè fún mi. Pásítọ̀, torí ayé mi ti bàjẹ́ jù lọ. Tí bá mọ̀ ní kìdẹ̀ ti dúró tẹni tí mo kàn fẹ́. Ṣùgbọ́n ìfẹ́ ayé, ojú kòkòrò owó, ṣé bóun ló sún mi lọ sọ́dọ̀ ilé tí mo fẹ́ yìí. Kẹ̀dẹ̀ mọ́ wá wo pásítọ̀ o, àtìgbà tí mo ti fẹ́ ọmọ arákùnrin yìí, inú mi ò dùn rí. Ìbànújẹ́, ó máa lù mí lẹ́nu, ó máa lù mí lọ, aṣọ tó ti lò mí. Ayé mi ti bàjẹ́. Bákí àyè ò ní a wọ́n rí ìtàn àṣẹ lóko nìkéré fún ní wà pé àdám kò ní close ẹkún sára ẹ̀rọ̀ta ẹ̀fúdọ́mọ̀ta fámílì nǹkan ẹ̀rọ̀ta ọmọ tọdún ọjọ́ mẹ́ta ni ẹ̀rọ̀ta ọ̀dọ́ ọmọ yín. Ṣé ìbínú pé ẹ̀rí mi àbínú àmàfi sẹ́yìn ọ̀nà pọ̀ ni àdúgbò fún mo ní kí n wá dúpẹ́ lọ yí pé àdúrà tá a ṣe lọ́jọ́ sí lórí ọ̀rọ̀ contract
Ọlọ́run ti fi àṣẹ sí so èmi náà wọ contract yẹn adúpẹ́ fọlọ́ so adẹ̀ ti ṣe wọ́n dẹ̀ ti san owó fún so mo wá wò pé wọ́n ní ọmọdé bá dúpẹ́ orí àná náà ni ó tún rí omi kí n wá fi ẹ̀mí ìmúre kí n wá fi hàn lọ́dún rí so ẹ ṣe afá ẹ bá mánéjì owó yìí. eléyìí wà pọ̀ jù. kíkẹ́ bá mi eléyìí ẹ̀tọ́ ọ̀rá máa bá mi. tí mọ́tò kọ́ ni alhamdulilayi tó ẹ ṣeun adúpẹ́ fọlọ́ ọlọ́run tó ti ní ẹ̀ máa ṣe àìnímọ̀símọ́ ọlọ́run ní fi kàn yín pẹ̀lú ògo ọlọ́run èyí tó tún tóbi ju eléyìí lọ́nu kọ́ńtíráàtì lọ́lọ́run ṣe fún yín torí làyín sàkárí tún láà sí dánilẹ̀kùn téèyàn bá dúpẹ́ orí àrùn yóò tún gbà mí ni wọ́n làyín kàfáyé tún náà sábẹ́lá sẹ́lẹ̀ téèyàn bá sì dúpẹ́ ọlọ́run àfíyà jẹyàn téèyàn fi kọ́gbọ́n lẹ́yìn rẹ̀ pẹ̀lú ògo ọlọ́run eléyìí tẹ̀sẹ̀ yìí ẹ tún fi àbá kékeré gbá ńlá ni orí tó tún jù báyìí lọ́lọ́run ṣe fún yín kọ́ńtíráàtì ńlá lẹ́ẹ̀mọ̀ gbà èyí tọ́lọ́run ti parí tálùbáríkà ti wọ̀ tó ti mú dárú ìrọ̀lọ́run jẹ́ ọmọ ìgbé wá dọ̀yìn ẹni gbàṣẹ́ gbèsè o ẹni gbàṣẹ́ tó gbé dọ́gbẹ̀wọ̀n ọ̀làlá àwùlà ọ̀là àkùwàtà ìlà àbẹ̀lẹ̀ ilẹ̀ ẹ̀sìn amọ́lóore o ẹ̀sìn àdúgbò aleykum salaam aleykum salaam tula jẹ́wọ́ ìta ni o iṣẹ́ ni o ìyá ń kọ́ gbogbo ilé lápapọ̀ lórí iṣẹ́ ara ànúgbà ẹ̀sìn ẹ̀kọ́ ìyọ̀yọ́. kí n wá sọ́dọ̀ yín ni torí pé gbogbo nǹkan láyé ibìkan lọ́lọ́run máa ṣe àfitì rẹ̀ sí. ìgbà tí mo sunkún wọ bíbí sẹ́ni tí mo nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run mo ti ráàánú ọlọ́run gbà níjọ́ kìíní àná tí mo wá sí ọ̀dọ̀ yín pẹ̀lú ájà mi tí mo sọ̀rọ̀ bí aṣàfẹ́rẹ́ wọn ọlọ́run ti ṣe ó ti fẹ̀yìn sóyún ó ti fẹ̀yìn gbọ́mọ kan mo wá fi ní kí n wá dúpẹ́ kí n sì wá kẹ́ bá ń bẹ ọlọ́run kọ́lọ́run ọba kọ́ mọ̀ jẹ́ kí ó jẹ́ nǹkan tó jẹ́ bí aburú fún wa lẹ́yìn ọmọ yìí kọ́lọ́run mọ̀ jẹ́ àárẹ̀. adúpẹ́ fọlọ́ alhamdulilayi rabbil alamin ọlọ́run tó wá ṣe bá náà gbogbo tó tún kù náà tẹ́tún fẹ́ kọ́lọ́run bá yín ṣe lára ọmọ náà ọlọ́run bá yín ṣe lásìkò tẹ́ fi máa tọ́ ọlọ́run ní fi wọ́n yín ọlọ́run ní fi dà yín láàmú kò ní jẹ́ èmèrè kò ní jẹ́ àbíkú yóò bá yín dàgbà yóò dògbó yóò jẹ́ ọmọ tí ó tọ́jú ìyá tọ́jú bàbá ìtẹ́yìn náà àfi máa tọ́jú rẹ̀ àgbáríkà ọlọ́run ṣe fún un ọmọ tí wọ́n mú ọ̀rẹ́ rẹ̀ ojú tẹ̀rí tí ò lè lọ àwálà àwámọ̀ ojú tẹ̀rí tí ọ̀rẹ́ mi ti dé kódé o. ẹyin bẹ́ẹ̀ ní lọ́wọ́ ti lọ́wọ́. ìlànà àbárẹ̀ olówó orí mi dédé. àròkà ẹ má ṣe bẹ́ẹ̀. bábọ́kọ̀ mi dé. ó ti méjì èkó bọ̀. bábọ́kọ̀ mi dé. ó mú èsì èkó bọ̀. bábọ́kọ̀ mi dé. ọmọdé èkó bọ̀. ó tún mú súyè èkó bọ̀. ọ̀rẹ́ mi ti dé. ẹyin tó lówó èkó kò ní gbé. ó ti dáwé. ìyá níyà fún àmójúbà. ọlẹ́sẹ̀. ẹ fún àmójúbà ìyá níyì o. ayé tọ̀sẹ̀wọ̀ olórí ibú kan. tí wọ́n lè kó. tí wọ́n lọkọ̀ tí ò ní táyà. ọkọ̀ rẹ̀ mi ní wọ́n lò. tẹ́bíbí. tẹ́bíbí. Bẹ́ẹ̀ni wo ọkọ̀ yìí, ó ní rìsíìtì fúnra rẹ̀ lọ́ra. Ẹnu fúnra rẹ̀ níyà fún àbọ̀yá yóò tara bá rẹ̀. Ọ̀rẹ́ mi lọ sọ̀rọ̀. Ẹ máa ṣe mí. Àpò àjọyọ̀ àpò oríire. Ẹ ṣe mí. Ẹgbẹ́ tó yà mí lẹ́nu. Ṣé ibi ẹsẹ̀ ń wọ ọkọ̀ yìí bọ̀? Táyà yìí, akẹ́bẹ̀ẹ́ sí ilé táyà iwájú ni bá a ti ń bọ̀. Ilé táyà iwájú àsìkò ní í bá. Tí mo sọ fún ọjọ́ òní náà, ẹgbẹ́ ẹ bá bá ń fàdúrà sìn Òjó sọ kí mo sọjọ́ kiri àná pé ìgbà tọrẹ wa lẹ́kọ̀ọ́ tó ní ọmọ lọ
ṣé tó bá lo èkó tí ọba lo èkó ọ̀hún ṣé yóò gbé mọ́tò bọ̀gìnì ilé ìwà ni. ẹ wo bó ṣe ronú bí bí ẹ̀fọn ọ mọ̀ pé eléyìí lọ dá wà lára tó so bí àpàtà tẹ sálá fún sí tọ́lọ̀ sọ pé òun lọ́sẹ̀ mẹ́fà lẹ́kọ̀ọ́ òun rọkọ̀ kò ní táyà èmi tó ní ẹ̀ mo fi ní ọmọ lọ mo sì máa ṣàdúrà fún pé kọ́lọ̀ ń jẹ ọ̀rọ̀ kọ̀bọ̀. táwọn kọ́ ọkọ̀ tọ̀rẹ́ mi ó ní táyà máa rẹ̀ ẹ̀mí wo mẹ́tò tọ́ra yìí ó ní ìwé àwọn èbó wọn ṣe ó tún ní pépépé kúra rẹ̀ lọ́ra ẹ kú oríire. gbogbo yín ẹja jọ kọ́ bọ̀lù ẹja wọlé lọ kálọ̀ rẹ̀ ẹja kálọ̀ ẹjẹ máa sọ pé bí àwọn olè kí ni àwọn olè máa tẹ̀lé kọ̀ọ̀kì látẹ̀kọ́ ni ẹjẹ máa sọ wọlé wọlé tó torí àwọn olè àwọn olè tó fẹ́ wọ́n sì òkò rẹ̀ ọjà agbábọ̀tẹ̀ nínú ọ̀sán àbọ̀tẹ̀ kéde ayọ̀ ní bọ́dọ̀lá. ọwọ́ àfojú wa sọ́nà èmi àti ìyá rẹ̀ dáàmú wá wò tó sí tó sì wàá dáa báyìí. a sì wá retí rẹ láti ọjọ́ oṣù adé mọ́ bẹ́ẹ̀ ni ọmọ mi. olùsọ àṣebà kódà àti ọ̀dọ́ pásítọ̀. ọ̀dọ́ yìí la wà ó àwa fún ọmọ wa ní ó ti lọ sí ìrìnàjò tipẹ́tipẹ́ tí màá sì wáyé ní ìṣojú máa tó bí ọdún 3 sí 4. òde òun dé bàbá pè wá mò ń bọ̀ ní ṣe fún wa àṣírí kó dé torí ẹ̀ la fi wá báyìí. pásítọ̀ ìdí èyí ìlà àfi gbéra wa tàbí wá sọ́dọ̀ yín ẹnìkan ló wá júwe ọ̀dọ̀ yín fún wa tí a fi wá bá yín báyìí. ẹ̀yìn mi. bí ìkọ̀kọ̀ ẹgbẹ́ ṣé ẹni gbàgbọ́. a nígbàgbọ́. ṣé nígbàgbọ́ nínú babalọ́lá. a nígbàgbọ́. ṣé nígbàgbọ́ nínú pé ọ̀hún fún láyà kìlọ̀ yìí. a nígbàgbọ́. tí bá tó bá yẹ pé nígbàgbọ́. àlùfáà ọlọ́run ẹ̀kú iṣẹ́. àlùfáà ọlọ́run àkíyọ̀ òkú iṣẹ́ òkú iṣẹ́. àdúrà ẹ̀ àgbà òní fọmọṣẹ́ òní fàyàṣẹ́ àlùfáà àfà ọlọ́run. ọmọ olóògùn lọmọ tẹ bí o ọmọ alálùbáríkà gidi gẹ́gẹ́ bí a ti fi hàn mí ọlọ́run pé tí mò ń sìn tó fi hàn mí ọmọ yẹn tó wà ó lọ ṣiṣẹ́ lọ ìfisílẹ̀ mo nígbàgbọ́ pé tó bá lọ á kó wá kó ìwà rí ni tẹ bá nígbàgbọ́ nínú ọlọ́run fún babalọ́lá ọlọ́run pé fún mi láyọ̀ àkìlẹ̀ tẹ bá ń gbàgbọ́ lórí rẹ̀ ọlọ́run tí mò ń sìn ọlọ́run tó pè mí dókítà ni mí ọlọ́run dídí pè mí síbi sẹ́yìn láàrin kò ní pẹ́ yóò pẹ̀lú wà àdúrà àti àwọ̀ ẹ̀lẹ́kẹ́ máa ní fún so ibi tí ń lọ kó lè bá ẹ̀sẹ̀ débẹ̀ everybody ṣé nígbà wọ pé àyè ní Jésù wà nígbà everybody ó tún gbé tuntun dé. àyè ní Jésù wà tó ń ṣì ń bọ̀ nígbà sí nígbàgbọ́ wípé lóòótọ́ ló wà àyè ní Jésù wà. mo jìyà lẹ́kọ̀ọ́ mọ́mì mo jìyà lẹ́kọ̀ọ́ tí mo ń tọrọ oúnjẹ kiri báyìí ṣùgbọ́n mo rí àánú gbà ọlọ́run tó ń rán ẹnìkan sí mi tó tún rí ìsìnpáyà bá mi sọ ní kí n má kọjá yìí. pé kò ní í dára fún ni ẹ kúrò bí ó ayọ̀lẹ́ bó bá dọ̀la èyí dá mi lójú yẹ́kẹ́ wípé lálá tó rẹ̀kẹ́ ilẹ̀ ló ń gbọ́. Olúwa rán mi sí bẹ́ẹ̀ Olúwa ń sọ pé ẹ ń la àwọn àforíta kẹkọjá tó ti dórí ẹ̀mí inú ó wá dẹ̀ gbà pé kò sọ́ra báyìí ó ní tí ẹ̀yin bá nígbà ẹ gbọ́dọ̀ ṣé ẹ gbàgbọ́ pé àyè ní Jésù wà. àlùfáà ọlọ́run ẹ̀kú iṣẹ́ àlùfáà ọlọ́run ẹ tẹ̀lé Olúwa ó ti ṣe sáà òkú iṣẹ́ ẹ gbàgbọ́ pé àyè ní Jésù wà. orí ẹni tí ó bá wà ojú kì yóò tí ẹ fara mọ́ Olúwa gbígbọ́ àdúrà yín ti ń bọ̀
tó sì sí ọba tí ń jẹ́ àdúrà lẹ́yìn tó sì sí kábàárà rìn léka láìpẹ́ ọ̀rọ̀ yín bọ̀ wá dayọ̀ ẹ má padà lẹ́yìn ọlọ́run àlàáfíà ni wọ́n. ẹjọ olúwo fi rán wa bẹ́ẹ̀ sí olúwa là jẹ́ kì í ṣe fún tòun àlàáfíà ni. àlùfáà ọlọ́run ẹ kú iṣẹ́ àlùfáà ọlọ́run wa kí ọ òkú iṣẹ́ ọlọ́run ayé wa yóò ṣíjú àánú wò yóò sì ṣàánú fún mi mo mọ̀ pé gbogbo wàhálà yìí ló máa tó fún ọjọ́ má kọjá yìí pé ohun rere ṣì ń bẹ níwájú fún mi pé kí n sáà má lọ sí nǹkan tí ò yẹ kí n ṣe pé kí n sì má kẹ́gbẹ́kẹ́gbẹ́ dáàdi mo jìyà ṣùgbọ́n mo dúpẹ́ lénìí pé ọlọ́run ààyè ló wà ó ṣàánú mi ó ti dára fún mi báyìí o kódà ibi tí mo jìyà dé àwọn ọ̀rẹ́ mi tẹ́pẹ́ tí mo tún lọ bá lẹ́kọ̀ọ́ wọ́n tún mú mi lọ sí tí màá di ṣògùn kódà ẹ̀yin náà ní kí n lò pé wọ́n á fi wọ́n ṣọṣẹ màá fi wẹ̀. ẹ̀mí kan mo rìmúfù ẹ̀ mi ò gbọ́ tiwọn o ẹ wá wo nǹkan lé mi ẹ ti pé àánú ni àrígbà. mọ́mí dáàdì ìjìyà mọ́ ọlọ́run ti dá mi lọ́lá o ti dá mi lọ́lá ayé Jésù wà o. tí àwọn bàbá wa wọ́n bọ̀ wọ́n máa ń sọ fáwa nígbà yẹn wípé ẹkún ò ní ayọ̀ ní lọ́la ṣùgbọ́n tí wọ́n báyìí ó ti wá di kíni ó ti di ayọ̀ lónìí. ẹ máa jẹ́ kájọ ní ìfaradà àti sùúrù tó wá gbé gbogbo tí abájé lónìí gbogbo wa báyìí nìsín àti wá wà nínú ayọ̀ tó ẹkún àná wa ó ti wá di ayọ̀ láwa lónìí tó ààyè ni Jésù wà tó ìwọ gẹ́gẹ́ wọn tí o bá pàdé lórí ìrìn àjò rẹ tó jẹ́ kí ọmọ Ọlọ́run kò tó máa tẹ̀síwájú mo wá sí ládùúgbò àbọ̀ pé níbi gíga tó ń lọ ó ti fẹ́ dé ọwọ́ náà máa lókè tó múra kó tẹ̀síwájú nínú Jésù. tú ìka ni tú ìka yẹn dẹ̀ ni mo fẹ́ ká fi kọ́ ilé tó tóbi torí mo fẹ́ mógun ikú ẹ̀ kẹ́ kú òun fi tó dẹ̀ ti jìyà nítorí mi ẹ̀ ti rán mi lọ sílé ìwé ọlọ́dẹ̀ ti ṣèyá. tọ́jú àwa náà tí o ní ọ̀fẹ́ bí wa kó bí ọmọ náà tọ́jú wọn náà bó o sì tọ́jú àwa náà ọlọ́run tọ́jú wọn náà so mo wá sí ládùúgbò àbọ̀ wípé níbi gíga ìlàyé rẹ. ọlọ́run tún ní lẹ́yìn mọ́ ọmọ ọmọ síwájú àti síwájú. èyí tí ọlá rẹ wá dé ìtàkù síbẹ̀ nítorí pé ààyè ni Jésù wà ẹ jẹ́ kí gbogbo wa. ẹ kúrò ní o ayọ̀ ní bódọ́là o ẹ kúrò ní o ayọ̀ ní bódọ́là ẹ kúrò ní o ayọ̀ ní bódọ́là o ẹ kúrò ní o ayọ̀ ní bódọ́là ọ̀rẹ́ mi tújú ká ọjọ́ ayọ̀ rẹ̀ ń bọ̀ ó jàre ẹ kúrò ní o ayọ̀ ní bódọ́là ẹni egungun lé mo ní kó mi àrọ́jú ó jàre ẹ kúrò ní o ayọ̀ ní bódọ́là kò tí rárá yé bẹ́ẹ̀ ló ń rẹ ara rò ẹ kúrò ní o ayọ̀ ní bódọ́là àtòrí láyé jẹ́ bó ṣe lò sí wá ló lò sẹ́yìn ẹ kúrò ní o ayọ̀ ní bódọ́là ayé ní Jésù àwọn ọmọ pé a kò ṣe tirẹ̀ dandan ẹ kúrò ní o ayọ̀ ní bódọ́là ayé ní Jésù àwọn ọmọ pé a kò ṣe tèmi dandan ẹ kúrò ní o ayọ̀ ní bódọ́là ẹni bá máa lówó láyé wọn mọ̀ pé a kúkú jagun ni ó jàre ẹ kúrò ní o ayọ̀ ní bódọ́là Alábí Michael Abíọ́lá ó máa fún iṣẹ́ ọpọlọ ẹ kúrò ní o ayọ̀ ní bódọ́là àní ẹ kúrò ní o ayọ̀ ní bódọ́là o ẹ kúrò.